táyé ti kọ̀ mí, a ní wọ́n á tún mi pé. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé kí n wá jọba wọn. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé kí n wá jọba. Àwọn tó fi mí ṣẹ̀sìn lànà, mi ò kúkú bá wọn wí. Kò kí ń ṣẹjọ́ àwọn òjàre, àná mi ló ṣe mí bẹ́ẹ̀. Kò wá tún ṣe ń tó burú jù náà. Ó ní mi ti lọ ń sọ̀rọ̀, kó sọ báwọn tó kàn mí lànà. Oníṣẹ́ rojú ayé, ọmọ tí ẹ fi ń ṣẹ̀sìn lànà. Ó ní ẹ ti jàná lọ, bẹ́ẹ̀ ò sọ́ra níwòyí ọ̀la. Àjọba lórí yìí, níbi tí wọ́n ti kọ̀ mí. Wọ́n máa tún mi gbé, níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi gbé kí n wá jọba. Níbi tí wọ́n ti kọ̀ mí, Níbi gíga, wọ́n á tún mi pé. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé kí n wá jọba. nílé bàbá tán ti kọ̀ mí. Wọ́n máa tún mi gbé, nílé ìyá tán ti kọ̀ mí. Wọ́n á tún mi gbé, nílé àná tán ti kọ̀ mí. Wọ́n máa tún mi gbé, gbàtọ́lúwa bá gbèsè rẹ̀ dé. Wọ́n yẹ lẹ́bẹ̀ sí mi, nígbà yìí lọ́rọ̀ adùn lẹ́nu mi. Èmi náà á fi wọ́n sakọ, níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi gbé kí n wá jọba. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé kí n wá jọba. Níbi tí mo wá ṣẹ́dẹ̀ lánàá, wọ́n ní kí n wá bí wọ́n sí. Táníwé ẹ̀rí mi kò tó, ẹni tó lè bá wọn ṣiṣẹ́. Àti pé ìrírí mi kò tó, mi ò ní working experience. Mo ti ẹ̀tún fẹ́ wọn kan ṣàgbà mi. Iye tó wù kán máa san, wọ́n ní kí security nà mí. Bí n bá tètè jáde, Olúwa sọ pé kí n máa. Ó ní n máa wò wọ́n, ó ní wọ́n á tún mi pé. Nígbà tó ń bá gbèsè òun dé, wọ́n á kọ lẹ́tà sí mi. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé kí n wá jọba. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé kí n wá jọba. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ bàbá. Ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ àtóbi jù. Ẹ̀yin orúkọ ńlá Jésù. Olúwa bá gbèsè rẹ̀ dé, nínú ayé Jẹ́fítà, ọmọ Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn lógo kó ṣe. lẹ́tọ̀ọ́ sókun bàbá. Ọba tó fún wa rí ọjọ́ èní láyọ̀ àtàlàfíà. Gbàtọ́lúwa sọ Jẹ́fítà di nǹkan. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó ṣe o. Pẹ̀lú dọ̀bálẹ̀ náà ń bẹ̀, ó wá sọ fún wọn pé àfi tí ẹ bá gbà fún èmi kí n jọba lórí yín, ni mo tó lè bá yín rè jagun. Lọ́wọ́ kan ni wọ́n gbà, níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n tún mi wá wá jọba o. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé kí n wá jọba. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé. Àsìkò mi ń bọ̀, ẹ máa tún mi pé o. Kí n wá jọba. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á tún mi pé. Níbi tí wọ́n ti kọ̀ mí, wọ́n á Á tún mi pé kí n wá jọba. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó ṣe o. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí yìn lógo pé o ṣe Olúwa. Ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀ kó ṣe. Fún oore àti àánú ẹ̀ nínú ayé wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lórí àwọn ọmọ wa, lórí ibi tó ti bẹ̀rẹ̀, lórí ibi tí ó bá dé, lórí ibi tí ó ń bá lọ. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá pé ó ṣe. Ẹ jẹ́ ká dúpẹ́ pé Olúwa Ọlọ́run ọ̀gá ògo, mo gbé ọ̀gá o. Ẹ jẹ́ ká gbé ga, ẹ jẹ́ ká yìn lógo. Tinútinú, tọkàntọkàn wa. Gbogbo àwa tí a bá mọ rírì oore rẹ̀ nínú ayé wa.
gbogbo àwa tí a bá mọ rírì iṣẹ́ ìyanu ẹ̀ nínú ayé wa, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó ṣe o. Ẹ jẹ́ ká yìn lógo pé ó ṣe o. Ọba tó tún jẹ́ kí ojú wa rí òní láyọ̀ àtàlàáfíà. Ọba tí ò jẹ́ kí ìmọ̀ ọ̀tá ó ṣẹ lórí wa. Ọba tí ò jẹ́ kí ìmọ̀ ọ̀tá ó ṣẹ lórí ọmọ wa, lórí ẹbí wa, lórí ará, lórí ojúlùmọ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bí wọ́n ṣe ń fẹ́ kó rí kò rí bẹ́ẹ̀ fún wa. Ọ̀nà tí wọ́n ń fẹ́ gbà, Ọlọ́run ọ̀gá ògo ń dí pa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó ṣe é. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá pé ó ṣe é. Ọlọ́run ìyanu ó ṣe o. A gbé ọ̀gá, a yìn ọ́ lógo fún oore yín nínú ayé wa. Èyí tá a rí mọ̀, èyí tá a mọ̀, èyí tá a rí, èyí tá a rí. Ọlọ́run ọ̀gá ògo mọ̀ ṣe. Atóbi jù ó mọ̀ ṣe. Ọba tó pọ̀ nípa àti agbára ó mọ̀ ṣe. A yìn ọ́ lógo bàbá. A gbé orúkọ yín ga bàbá. Ẹ ṣé o bàbá. Ẹ̀mí àwọn wòlíì ẹ ṣé. Arúgbó ọjọ́ ẹ ṣé. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí ọmọ wa, fún àwọn oore tó ń ṣe, fún ààbò rẹ̀ lórí ìdílé wa, fún agbára ìwàláàyè rẹ̀ nínú ayé wa. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun tí ọ̀tá fẹ́ rí kò jẹ́ kí wọ́n ó rí. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ohun tí wọ́n fẹ́ gbọ́ kò jẹ́ kí wọ́n ó rí gbọ́. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Àwa tá a mọ̀ pé Ọlọ́run ń ṣoore fún wa, ẹ jẹ́ a dúpẹ́. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ló ti kú lọ́sẹ̀ yìí. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ló wà nílé ìwòsàn lọ́sẹ̀ yìí. Èmi àti yín tún wà láyé láàyè. Àwa lóore ọ̀fẹ́ láti wà níwájú ẹ̀ báyìí. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ a dúpẹ́. Ẹ jẹ́ a dúpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń kọ̀ǹpléènì oríṣiríṣi. Orí fọ́ mi, ẹ̀yìn dùn mí, òyì kọ́ mi. Àwọn kan nǹkan yìí ti ṣe wọ́n, wọ́n sì kú lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn kan nǹkan yìí ti ṣe wọ́n, wọn ò rójútu ẹ̀ mọ́. A fi yọ̀ wọ́n. Ṣùgbọ́n èmi àti yín gbọ́dọ̀ jókòó ká ronú ohun tí Ọlọ́run ń ṣe nínú ayé wa. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Àwọn kan ń bẹ nínú ayé yìí, ọ̀tá ń bi wọ́n. Wọ́n ń bi wọ́n ní ohun tí wọn ò gbà lọ́wọ́ wọn. Wọ́n ń béèrè ohun tí wọn ò fi sí wọn lọ́wọ́. Ọlọ́run ò jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ tèmi àti ẹ. Wọ́n ti ẹ̀ béèrè gan, wọ́n rí gbà. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ a bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ a bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ a bẹ̀rẹ̀ sí dúpẹ́ pé Olúwa ó ṣé, ẹ̀mí mọ́ ó ṣé, ayérayé ó ṣé, ọba àwọn ọba ó ṣé, atóbijù ó ṣé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ó ṣé, ọba tó pọ̀ nípa àti agbára ó ṣé. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ta ló tó bí? Ta ló fẹ́ béèrè oore tó ń ṣe nínú ayé wa? Ta ló fẹ́ béèrè àánú tí a rí gbà? Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Kò sẹ́ni tó lè bí pé bó ló ṣe ń ṣe, bó ló ṣe ń ràn wá lọ́wọ́. Àánú là wá rí gbà. Gbogbo ẹ̀yin tẹ́ wá rí àánú yìí gbà, ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé Olúwa ó ṣé, ẹ̀mí mọ́ ó ṣé o, lórí ìdílé mi, lórí iṣẹ́ mi, lórí iṣẹ́ ìránṣẹ́ mi. Olúwa mo dúpẹ́. Olúwa mo dúpẹ́ fún àlàáfíà, fún ẹ̀mí gígùn. Olúwa ó ṣé, ẹ̀mí mọ́ ó ṣé. Àlá òdì ò jẹ́ ó ṣẹ lórí mi. Àlá òdì òun fagilé. Olúwa ó ṣé, ẹ̀mí mọ́ ó ṣé, ayérayé ó ṣé, ọba àwọn ọba ó ṣé, arúgbó ọjọ́ ó ṣé. Ó ṣé o bàbá. 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 Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ ṣé o. A gbé yín ga, a yìn yín lógo, nítorí pé bá a ṣe ń pè é ló ń dá wa lóhùn. Ọ̀pọ̀ ń pè é kò dá wọn lóhùn. Ẹ jẹ́ ká dúpẹ́. Àwa tá a mọ̀ pé bá a ṣe ń pè é ó ń dá wa lóhùn. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bó ṣe. Ẹ̀mí mọ́ ó ṣe. Àwa tá a nírètí nínú ẹ̀, àwa tá a nígbàgbọ́ nínú ẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bó ṣe. Ẹ̀mí mọ́ ó ṣe o, ayérayé ó ṣe o, ọba àwọn ọba ó ṣe o, arúgbó ọjọ́ ó ṣe o. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé o bàbá. Ní orúkọ Jésù Kristi, ẹ má kó pa ọpẹ́ wa. Ẹ jẹ́ ká wá tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀, tá a ti mú ojú ògo Ọlọ́run bínú, ẹ̀mí mọ́ kó dáríjì wá. Arúgbó ọjọ́ dáríjì wá. Ṣàánú fún wa. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì wá. Èyí tá a jogún
èyí tá a bí wa sínú ẹ̀ Olúwa dáríjì wá, èyí tí ẹ̀san rẹ̀ ń ké, èyí tí ègún rẹ̀ ń ké lórí wa Olúwa dáríjì wá, ẹ̀mí mọ́ dáríjì wá, arúgbó ọjọ́ dáríjì wá, ọba àwọn ọba dáríjì wá, atóbijù dáríjì wá, ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, ó yá dáríjì wá, ó yá dáríjì wá, ó yá dáríjì wá, ó yá dáríjì wá, ó yá dáríjì wá. Gbogbo ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ lérò, ẹ̀ṣẹ̀ ní ìṣe, ẹ̀ṣẹ̀ nínú ọ̀rọ̀, ẹ̀ṣẹ̀ nínú ìwà Olúwa dáríjì wá o, ẹ̀mí mọ́ dáríjì wá o, ẹ̀mí mọ́ dáríjì wá o, ọba àwọn ọba ó yẹ ẹ dáríjì wá, 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 ẹ dáríjì wá. Gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú kí àlákàlà ṣẹ lórí wa, gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú kí ìmọ̀ ọ̀tá ṣẹ lórí wa Olúwa ẹ dáríjì wá, ẹ̀mí mọ́ ẹ dáríjì wá, arúgbó ọjọ́ ẹ dáríjì wá ní orúkọ Jésù Kristi ọba àwọn ọba, àmín. Ẹ jẹ́ ká sọ fọ́lọ́run pé Olúwa fún mi ní agbára lónìí àti àṣẹ láti béèrè láti rí gbà, àṣẹ tí ènìyàn fi ń béèrè tó fi ń rí gbà, agbára tí ènìyàn fi ń béèrè tó fi ń rí gbà Olúwa fi fún mi, Jésù fi fún mi, ẹ̀mí mọ́ fi fún mi, ọba àwọn ọba fi fún mi. Mi ò lẹ́lòmíràn. Ẹ jẹ́ ká jẹ́wọ́ rẹ̀ lólúwa àti olùgbàlà pé a lẹ́lòmíràn tí a lè ké pè, a ní alágbára kankan tá a lè pè ju ìwọ Ọlọ́run ọ̀gá ògo lọ. Ó yá fún wa ní agbára, ó yá fún wa ní àṣẹ, agbára àti àṣẹ tí ènìyàn fi ń rí gbà ó yá fi fún wa, ẹ̀mí mọ́ fi fún wa, arúgbó ọjọ́ ó yẹ fi fún wa, ó yẹ fi fún wa, ó yẹ fi fún wa, ó yẹ fi fún wa. Agbára àti àṣẹ tí a fi ń béèrè, tí a fi ń rí gbà lórúkọ Jésù ó yẹ fi fún wa, 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 ó yẹ fi fún wa. Agbára àti àṣẹ tí ènìyàn fi ń béèrè tó fi ń rí gbà ẹ̀mí mọ́ ẹ fi fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ já wa sọ fún Olúwa pé Olúwa ẹ lo àṣẹ àti agbára tó fún wa yìí, gbogbo àyíká àti agbègbè mi ó yá kó gba agbára iná, àyíká àti agbègbè mi kó gba agbára ìtúsílẹ̀, àyíká àti agbègbè mi kó gba agbára àṣẹ ní orúkọ Jésù Kristi. Ó yẹ bá Ọlọ́run sọ̀rọ̀ pé àyíká àti agbègbè mi ó yá kó gba agbára, ó yá kó gba agbára, ó yá kó gba agbára. Ẹ̀yin ogun ọ̀run ẹ sọ̀kalẹ̀ sí àyíká àti agbègbè mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí, ẹ sọ̀kalẹ̀, ẹ yí mi ká, ẹ yí mi po, ẹ yí ilé mi po, ẹ yí ọ̀nà mi po, ẹ yí iṣẹ́ mi po ní wákàtí àti àkókò yìí. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ dìde ìrànlọ́wọ́, ẹ dìde ìgbèníjà ní orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ dìde, ẹ wọnú ilé mi wá ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Gbogbo ẹ̀mí òkùnkùn tó farapamọ́ láyìíká àti agbègbè yìí ó yẹ ẹ kọjú ìjà sí wọn lórúkọ Jésù Kristi. Ó yẹ ẹ kọjú ìjà sí wọn. Gbogbo ẹ̀mí oṣó, ẹ̀mí àjẹ́, ẹ̀mí èmèrè, ẹ̀mí ẹlẹ́bọlóògùn ó yẹ ẹ kọjú ìjà sí wọn. Gbogbo àwọn ẹ̀mí tí ò sí nínú ti Olúwa, gbogbo àwọn ẹ̀mí tó tako àdúrà, gbogbo àwọn ẹ̀mí tó gba àdúrà dànù ó yá lórúkọ Jésù. Ó yẹ kọjú ogun tiwọn, ó yẹ kọjú ogun tiwọn lórúkọ Jésù Kristi. Gbogbo àwọn ẹ̀mí tó jẹ́ kéèyàn máa pariwo lásán, kéèyàn máa gbàdúrà lásán lórúkọ Jésù. Ó yẹ wọnú ìdè lọ, ó yẹ wọnú ìdè lọ, ó yẹ wọnú ìdè lọ. Olúwa dìde nínú agbára rẹ̀, ó yẹ ràn mí lọ́wọ́, ó yẹ ràn mí lọ́wọ́. Mi ò lè dá ṣe, mi ò lè dá jà lórúkọ Jésù. Ó yẹ gbè mí níjà, ó yẹ gbè mí níjà, ó yẹ gbè mí níjà, ó yẹ gbè mí níjà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ já wa sọ fún Olúwa pé Olúwa ìrìn àjò àdúrà òní Olúwa mo fi lé ọ lọ́wọ́, ó yá mọ́ gbẹnu mi ṣàṣẹ lórúkọ Jésù Kristi. Ó yẹ gbàdúrà ìrìn àjò àdúrà òní Olúwa mo fi lé ọ lọ́wọ́, ó yá fi ẹgbẹ́ ẹnu mi ṣàṣẹ, rọ̀ ahọ́n mi ní agbára, rọ̀ ahọ́n mi ní àṣẹ ní orúkọ Jésù. Ohun gbogbo tí mo bá ti tú nínú àdúrà òní Olúwa bá mi tú, gbogbo tí mo bá ti dè Olúwa bá mi dè lórúkọ Jésù. Ó yẹ gbàdúrà nínú ìrìnàjò àdúrà òní Olúwa rọ̀ ahọ́n mi ní agbára, rọ̀ ahọ́n mi ní àṣẹ. Gbogbo tí mo bá ti tú ẹ̀yin ogun ọ̀run ẹ má bá mi tú, gbogbo tí mo bá ti dè ẹ̀yin ogun ọ̀run ẹ má bá mi dè. Ẹni báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Mo pe àwọn ọmọ ogun náà ní wákàtí ọ̀wọ̀ yìí, mo rán yín níṣẹ́ jáde. Gbogbo tí mo bá ti tú ẹ má bá mi tú, gbogbo tí mo bá ti dè ẹ má bá mi dè ní orúkọ Jésù. Ó yá ẹ̀mí mímọ́ ó yẹ darapọ̀ mọ́ wa lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ agbára Ọlọ́run ó yẹ darapọ̀ mọ́ wa, àṣẹ Ọlọ́run Elédùmarè ó yẹ dìde darapọ̀ mọ́ wa. Gbogbo ẹ̀yin áńgẹ́lì tó bá wa ṣiṣẹ́ ó yẹ dìde darapọ̀ mọ́ wa ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ já wa sọ fún Olúwa àdúrà
tó ń fi ògo Ọlọ́run hàn ni mo fẹ́ gbà lónìí. Olúwa ní wákàtí àti ọ̀wọ̀ yìí, Olúwa bẹ̀rẹ̀ sí fi ògo rẹ hàn nínú ayé mi. Àdúrà tó ń fi ògo Ọlọ́run hàn nínú ayé ènìyàn, àdúrà tó ń fi ògo Ọlọ́run hàn nínú iṣẹ́ ènìyàn, òun ni àdúrà tí a fẹ́ gbà lónìí. Ẹ pariwo pé ní orúkọ Jésù, Olúwa jẹ́ kí àdúrà òní fi ògo rẹ hàn nínú ayé mi. Jẹ́ kí àdúrà òní fi ògo rẹ hàn nínú ayé ọmọ mi. Jẹ́ kí àdúrà òní fi ògo rẹ hàn nínú ayé aya mi. Jẹ́ kí àdúrà òní kó fi ògo rẹ hàn lórí iṣẹ́ mi lórúkọ Jésù. Ọyẹ gbàdúrà pé Jésù Kristi, àdúrà òní, Olúwa jẹ́ kó fi ògo rẹ hàn nínú ayé mi. Jẹ́ kí àdúrà òní fi ògo rẹ hàn nínú iṣẹ́ mi. Jẹ́ kí àdúrà òní fi ògo rẹ hàn nínú ìrìn àjò mi, lórí gbogbo àdáwọ́lé mi. Jẹ́ kí àdúrà rẹ fi ògo yìí, àdúrà ìní jẹ́ kó fi ògo rẹ hàn. Olúwa, ó yá jẹ́ kó fi ògo rẹ hàn nínú ìrìn àjò mi. Olúwa jẹ́ kó fi ògo rẹ hàn lórí iṣẹ́ mi. Jẹ́ kó fi ògo rẹ hàn nínú ìdílé mi. Jẹ́ kó fi ògo rẹ hàn ní orúkọ Jésù Kristi. Ẹ pé Jésù Kristi ní ìgbà mẹ́ta pé Olúwa, àdúrà òní tí mo fẹ́ gbà yìí nítorí ìdílé mi, lórúkọ Jésù, ó yá fi ògo Ọlọ́run hàn nínú ayé àwọn ọmọ mi. Ó yá fi ògo Ọlọ́run hàn nínú ayé ọkọ mi. Ó yá fi ògo Ọlọ́run hàn lórílẹ̀‐èdè Australia yìí. Ó yá fi ògo Ọlọ́run hàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó yá fi ògo Ọlọ́run hàn ní orúkọ Jésù. Káàkiri gbogbo àgbáyé, ó yá fi ògo Ọlọ́run hàn ní orúkọ Jésù. Àdúrà òní, lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ó yá máa fi ògo Ọlọ́run hàn lórúkọ Jésù. Ó yá máa fi ògo Ọlọ́run hàn. Ó yá máa fi ògo Ọlọ́run hàn lórí iṣẹ́ mi. Ó yá máa fi ògo Ọlọ́run hàn nínú ìdílé mi. Ó yá máa fi ògo Ọlọ́run hàn nínú ẹbí mi. Ó yá máa fi ògo Ọlọ́run hàn ní orúkọ Jésù. Àdúrà òní, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yá kó bẹ̀rẹ̀ sí fi ògo Ọlọ́run hàn. Ọlọ́run Àìsáyà 45, ó yá kó bẹ̀rẹ̀ sí fi ògo Ọlọ́run hàn. Mo ní àdúrà òní, kó bẹ̀rẹ̀ sí fi ògo Ọlọ́run hàn, kó bẹ̀rẹ̀ sí fi ọlá Ọlọ́run hàn nínú ayé mi. Ó ní tí a bá rí ọmọ ọba, a máa ń rí dànsákì lára ẹ̀. Lórúkọ Jésù, jẹ́ kí wọ́n máa rí ògo Ọlọ́run nínú ayé mi láti òní lọ. Jẹ́ kí ògo Ọlọ́run máa farahàn nínú ayé ọmọ mi. Jẹ́ kí ògo Ọlọ́run máa farahàn nínú ayé ọkọ mi. Jẹ́ kí ògo Ọlọ́run máa farahàn nínú iṣẹ́ mi ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, arúgbó ọjọ́, ẹ̀yà ògo Ọlọ́run ọ̀gá ògo bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi. Ó yá máa farahàn nínú ayé ọmọ mi. Ó yá máa farahàn nínú ayé aya mi. Ó yá máa farahàn lórí iṣẹ́ ìránṣẹ́ mi. Ó yá máa farahàn lórí iṣẹ́ ọwọ́ mi. Ó yá máa farahàn lórí gbogbo àwọn ènìyàn lórí ìjọ yìí. Ó yá máa farahàn lórí gbogbo ẹni tó gbàgbọ́ tó ń ṣe àmì. Olúwa máa farahàn ògo Ọlọ́run ọ̀gá ògo. Ó yá láti wákàtí àti àkókò yìí lọ, ó yá bẹ̀rẹ̀ sí farahàn lórí gbogbo àwọn tó képe ọ̀tọ̀sọ́tòru. Olúwa máa farahàn, ògo rẹ kó máa farahàn lórí gbogbo tó képe ọ ní òtítọ́ àti òdodo. Ògo Ọlọ́run ó yá máa farahàn lórúkọ Jésù lórí gbogbo ẹ̀dá tó gbọ́ ohùn yìí tó sì gbàgbọ́ nínú orúkọ rẹ. Ó yá ògo Ọlọ́run ó yá máa farahàn. Ògo Ọlọ́run ó yá máa farahàn. Agbára ògo Ọlọ́run ó yá máa farahàn. Bí ògo rẹ bá farahàn lójú ọjọ́, bí ògo rẹ bá farahàn nínú omi, lórúkọ Jésù, gbogbo ẹ̀dá tó wà lábẹ́ ohùn yìí, ògo Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé yín, nínú iṣẹ́ yín, nínú òwò yín. Ògo Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí farahàn nínú àdáwọ́lé yín. Ògo Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí farahàn nínú ìrìn àjò yín. Ògo Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù. Bí ògo Ọlọ́run bá lè farahàn nínú ayé mi, níbi tí ayé ò lérò pé ó lè mú mi dé, níbi tí ẹbí ò lérò pé ó lè mú mi dé, níbi tí ará ò lérò pé ó lè mú mi dé, tí ògo Ọlọ́run bá sì fi ara hàn, mo sọ lórúkọ Jésù, gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí, gbogbo ọkùnrin tó wà lábẹ́ ohùn yìí, gbogbo obìnrin tó wà lábẹ́ ohùn yìí, gbogbo ọmọ tó wà lábẹ́ ohùn yìí, lórúkọ Jésù Kristi, ògo Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí farahàn. 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 Bí ògo rẹ bá lè ya ọ̀tá lẹ́nu nínú ayé mi, gbogbo ìwọ ìdílé tó wà lábẹ́ ohùn yìí, mo sọ ní orúkọ Olú Ọlọ́run àwọn ọmọ ogun,
ògo Ọlọ́run kó máa farahàn nínú ayé rẹ, ògo Ọlọ́run kó máa ya ọ̀tá lẹ́nu, 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 ògo Ọlọ́run kó máa ya ọ̀tá lẹ́nu. Mo ti sọ o gẹ́gẹ́ bí wòlíì rẹ, àṣẹ ọ̀run sì ti gùn. Gbogbo ìwọ tó rí àmì ìṣe lẹ́yìn àdúrà òní lórúkọ Jésù Kristi, ògo Ọlọ́run kó máa farahàn nínú ayé rẹ. Mo ní ògo Ọlọ́run kó máa farahàn nínú ayé rẹ ní ẹ̀yìn àdúrà òní. Mo ní orúkọ Jésù Kristi, ògo Ọlọ́run kó farahàn nínú iṣẹ́ rẹ, ògo Ọlọ́run kó farahàn nínú ìdílé rẹ, ògo Ọlọ́run kó farahàn lórí ẹbí rẹ, ògo Ọlọ́run kó farahàn lórí àwọn ọmọ rẹ, ògo Ọlọ́run kó farahàn lórí ọkọ rẹ, ògo Ọlọ́run kó farahàn lórí aya rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, 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 àmín lórúkọ Jésù. Hallelujah, 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 hallelujah. Ògo fún Olódùmarè, ògo fún ọba àwọn ọba. A gbé Ọlọ́run ga fún àdúrà àti òní. A gbé Ọlọ́run ga fún oore àti iṣẹ́ ìyanu rẹ̀ tó ti ń ṣe nínú ayé wa láti ìbẹ̀rẹ̀. Ògo ni fún Olúwa pé Ọlọ́run ọ̀gá ògo kò padà lẹ́yìn wa. Lórúkọ Jésù Kristi kò sì ní padà lẹ́yìn wa. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mọ́, a ó máa rí ojú rere àti àánú rẹ̀ gbà. Gbogbo àwa tí a wà lábẹ́ ohùn yìí lórúkọ Jésù Kristi, àánú Ọlọ́run àti ògo Ọlọ́run yóò máa farahàn nínú ayé wa. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sí ìpàdé àdúrà àti òní lórúkọ Jésù Kristi. Bí ọdún yìí ṣe tán lọ, lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, gbogbo ìbùkún àti ayọ̀ tó wà nínú ọdún yìí, èmi àti yín a ó rí gbà lórúkọ Jésù Kristi. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ayọ̀ àti ẹ̀rín, ayọ̀ àti ojú rere la ó fi parí ọdún yìí lórúkọ Jésù. Ìyanu Ọlọ́run yóò ṣẹlẹ̀ nínú ìdílé wa ní orúkọ Jésù Kristi Olùgbàlà. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a tún káàbọ̀ sí ìpàdé àsìkò ìgbáradì fún àdúrà àti ààwẹ̀ 21 days tó ń bọ̀, 21 days tí ó ń bọ̀ lọ́nà. Ní on the 21 la ó bẹ̀rẹ̀. On the 21 of this month ni àdúrà wa yóò bẹ̀rẹ̀. Ó kù ọjọ́ mẹ́jọ péré lónìí. Kí ni ìpinnu tèmi àti yín nínú àdúrà yìí? Kí ni ìpinnu wa? Tí a bá fẹ́ kí ògo Ọlọ́run kó farahàn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ké tantan tó sì sọ fún wa, a gbọ́dọ̀ ṣe kíni? Nǹkan kan gbọ́dọ̀ gba àtúnṣe nínú ayé wa. Nǹkan kan gbọ́dọ̀ gba àtúnṣe nínú ọkàn wa. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ohun gbogbo tí Ọlọ́run, àdúrà tí a ń gbà yìí, ààwẹ̀ tí a ń gbà yìí, ó ní tí Ọlọ́run mú jáde. Ó ní tí Ọlọ́run ń ṣe nínú ayé wa. A kàn gbàdúrà lásán. Kò kàn ní ká gbàdúrà lásán. In tó ń ṣe nínú ayé wa, ó gbọ́dọ̀ farahàn. Ó gbọ́dọ̀ ṣe kíni o? Ó gbọ́dọ̀ fi ara hàn. Ó gbọ́dọ̀ fi ojú hàn. Yóò sì dára fún wa ní orúkọ Jésù. Àdúrà 21 days tó ń bọ̀ lọ́nà yìí, mo fẹ́ kí gbogbo wa náà ó ní ìpinnu pé Olúwa, mo fẹ́ kí nǹkan kan ó ṣe é ṣe nínú ayé mi. Ẹ rí ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń gbàdúrà, tí ọ̀pọ̀lọpọ̀ sì ń blame àwọn ìránṣẹ́ Ọlọ́run pé àwọn gbàdúrà, Jésù ò gbàdúrà, Jésù ń gbọ́ àdúrà títí èmi o. Tó bá ń gbọ́ àdúrà tiẹ̀ náà, ìwọ náà sọ bẹ́ẹ̀ pé Jésù ò ṣe o, ò ń gbọ́ àdúrà mi o. Ó ń kálukú mọ̀ lọ́kàn ara ẹ̀. Wọ́n ní ẹni tó burú mọ̀, ẹni tí ó sọ fún ló ń wá. Ẹni tó ń sin Ọlọ́run pẹ̀lú ẹ̀tàn mọ̀, ẹni tó ń sin Ọlọ́run lérèfé mọ̀, ẹni tó ń fi agídí ọkàn sin Ọlọ́run ó mọ̀. Ẹni tí wòlíì ó sọ fún pé báyìí ni kí Ọlọ́run ṣe ní kó rìn, tí ó sì rìn ní ọ̀nà tara ẹ̀, ó mọ̀. Gbogbo àdúrà tí a ń gbà, kò sí tí Ọlọ́run ò ṣe iṣẹ́ ìyanu nínú ayé ti tèmi. Kò sí tí mi ò rí nǹkan nàka sí. 45 days ó ṣe, 90 days ó ṣe, inú 90 days ló ṣe léyìí fún mi. So tí wọ́n bá ṣe wá ń gbà tó wá rò pé àdúrà rẹ ò gbà, sit down somewhere and think very well. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ló wà ń bí, kò sí ẹ̀tàn níbí. Jókòó síbì kan kó o wò ó pé ṣé Ọlọ́run kí ló dé tí ò ṣe? Question yìí a sì béèrè lọ́wọ́ rẹ̀, lọ́wọ́ ara wa pé kí ló dé tí Olúwa ò ṣe? Inú 21 days ó ṣe fún mi. Inú 60 days ó ṣe. Kí ló dé tí wọ́n wá pè é, tí wọ́n wá rí i pé kò ṣe? Ohun tó ń ṣẹlẹ̀ ni pé
ẹ bá mi ṣí Bíbélì yín sí Ephesians chapter 4 verse 23. Ntí ọmọ Ọlọ́run gbọ́dọ̀ ṣe àtúnṣe ní láàárọ̀ yìí bí ẹ ṣe ń gbọ́ mi kí ẹ máa gbàdúrà. Ephesians chapter 4 verse 23. Ephesians chapter 4 verse 23. Kí ẹ sì di tuntun nínú ẹ̀mí inú yín. Kí ẹ sì di tuntun ní ẹ̀mí inú yín. Ọ̀pọ̀lọpọ̀ wa ò rẹ́dì láti di tuntun. Ìwà àtijọ́ a sì fẹ́ máa wù. Kí ni ìwà àtijọ́ náà? Ó ní pé mírèkù là ń torí ẹ̀ gbàdúrà. Ìwà àtijọ́ wa ni láyé àtijọ́ àwọn bàbá àti ìyá wa bìlíìfù nínú mírèkù. Mírèkù, 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 mírèkù. Wòlíì kan wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. Wòlíì kan ìyanu ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ìyanu ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ǹjẹ́ ó yí ọkàn rẹ padà nígbà tó ń lọ síbẹ̀? Ǹjẹ́ ọkàn rẹ gba ọ̀tun? And that you be renewed in the spirit of your mind. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń sọ pé Ọlọ́run ò gbàdúrà wa. Àwa fúnra wa ò ṣe tán láti renew ọkàn wa. Ọkàn wa sí Ọlọ́run ó ní ẹ̀gbin nínú. Ọ̀rọ̀ Ọlọ́run lórí òkè àánú ìdúsílẹ̀. Ó máa ń dùn mí pé àwọn ènìyàn ò kì í wà nínú ẹ̀mí láti gbọ́. They believe that the word of God that is coming out from this mountain is just a word. It's not just a word. Ọ̀pọ̀lọpọ̀ wa ló ń ṣe nǹkan tó yẹ pé Ọlọ́run fi hàn mí. Nígbà tí ẹlòmíì bá ń bá mi sọ̀rọ̀, Ọlọ́run ó máa fi àwọn nǹkan tó ń ṣe hàn mí. Ṣùgbọ́n tí n bá sọ, nígbà kan mo máa ń sọ, ó sì máa ń dìjà. Òun lẹ ṣe máa ń rí wọn tí wọ́n ó ń rẹ̀wẹ̀sì tí wọ́n gbàdúrà mọ́. Tí n bá sọ pé ìwà báyìí tó ń hù gan kò múnú Ọlọ́run dùn, yóò di ìjà. Yóò di kíni o? Ìjà. Nítorí pé ayé ò fẹ́ òtítọ́ mọ́. Irọ́ la ayé ń fẹ́. Olórí ẹ̀mí kọ́ ẹwọ́dún tó ti kọ́. Ó ní ayé ò fẹ́ òtítọ́, irọ́ lára ayé ń fẹ́, òdodo rí bí so. Igbe lára ayé ń ké. Òdodo ò ráàyè mọ́ nínú ọkàn wa. Ọlọ́run náà dẹ̀ ti sọ fún wa, until you renew the spirit of your mind. Ọlọ́run ṣe fèmí. Gbogbo ìwọ tí Ọlọ́run ṣe fún, ìwọ náà sọ pé Olúwa ṣe fún mi. Ẹ̀mí máa ń ṣe fún mi. Ìwọ tó mọ̀ pé kò tí ì ṣe, mọ́ tanra rẹ jẹ, wádìí reason tí ò ṣe ti ṣe. Ẹ wò gbà tá à ń ṣe 90 days fasting and prayer. Ẹ wo iye àwa tá ń gbàdúrà kíkankíkan. Ẹ ti rí i pé miracle ni wọ́n look for. They are looking for miracle. Not they are looking for God. Not wọ́n fẹ́ rí Ọlọ́run. Wọ́n fẹ́ rí Ọlọ́run, wọ́n fẹ́ rí miracle. Is it possible? Ẹ wo ọdún tèmi ti fẹ́ rí Ọlọ́run. Ṣó ṣeé ṣe fún mi láti rí Ọlọ́run? Ohun tí mo wá Ọlọ́run tí mo wá tó wà nínú ọkàn mi pé mo fẹ́ rí Ọlọ́run. Ohun tí mo sọ pé mo fẹ́ rí Ọlọ́run, nígbà náà ló tó ṣeé ṣe fún mi. Gbogbo àwa tá a gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, ẹ jẹ́ ká yí padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká yí padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká yí padà. Kí ẹ sì di tuntun ní ẹ̀mí inú yín. Ẹ jẹ́ ká jókòó pé níbo ni mi ò ti jẹ́ tuntun lótìtọ́ àti òdodo. Kí ló ń dìlé àwọn ìbéèrè mi? Kò sí ìbéèrè rẹ tí Ọlọ́run ò gbọ́. Kò sí ìbéèrè rẹ tí Ọlọ́run kò ní dáhùn. Kò sí in tó ń fẹ́ tó tí ì ṣe ni pé a ò tí ì yí padà nínú ẹ̀mí inú wa. A ò tí ì yí padà. Ọ̀pọ̀lọpọ̀ wa ń gbàdúrà lónìí nítorí mírèkù. A ò gbàdúrà nítorí pé a fẹ́ di ọmọ Ọlọ́run. A ò gbàdúrà nítorí pé a fẹ́ máa sìn o. A ò gbàdúrà nítorí pé we want to continue to worship God. We are praying because of the miracle that we want to receive from Him. Ó sì mọ̀, ó lè tán lọ́rùn. Ohun tí àwọn òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú wàásù yìí bá yé wa, tí a sì ṣetán láti mú lò. Èmi ò sì ní yí ìwàásù mi padà. Nítorí pé ó wà nínú Isaiah 45 verse 13. Ó ní a ti gbé ọ dìde nínú òtítọ́ àti òdodo. Nínú òtítọ́ àti òdodo.
a ti gbé ọ dìde láti ṣe kí ni tú àwọn òǹdè sílẹ̀. Tí ìmá ti ṣòtítọ́ tí mi ìṣòdodo, kò sí agbára fún mi láti tú àwọn òǹdè sílẹ̀. Kì í ṣe fún iye owó tàbí èrè ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. So ẹni tó bá ti yé yóò mọ ìtumọ̀ òtítọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ẹ já sí Bíbélì wa, á ka ẹsẹ̀ Bíbélì 3 tàbí 4 ká tó wọnú àdúrà ẹ lọ. Mo fẹ́ ká gbàdúrà gidi gan lónìí, ṣùgbọ́n ká má bàa gbàgbà nà àdúrà. Ó ní mo ṣe sọ láti ìbẹ̀rẹ̀ pé ẹ tún ọkàn wa ṣe. Ẹ jẹ́ ká tún ọkàn wa, ẹ̀mí inú wa ká tún ṣe. Kí 21 days tó dé, ẹ jẹ́ ká tún ẹ̀mí inú wa ṣe. Ẹ bá mi ṣí Bíbélì sí 2 Corinthians chapter 4 verse 16. 2 Corinthians chapter 4 verse 16. Chapter 4 verse 16. Nítorí èyí ni àárẹ̀ kò ṣe mú wa, ṣùgbọ́n bí ọkùnrin tí ó dè wá bá ń parun, síbẹ̀ ọkùnrin inú wa ń di tuntun ní ojoojúmọ́. Nítorí èyí ni àárẹ̀ kò ṣe mú wa o. Nítorí èyí nìkan ni àárẹ̀ kò ṣe lè mú wa nígbà tí ẹni tó ń gbénú wa bá di tuntun. Ìgbà náà ni àárẹ̀ kò ní mú wa. Nígbà tí ẹ̀mí inú wa bá di tuntun, nígbà náà ni àárẹ̀ kì yóò mú wa. Àárẹ̀ kò ní mú wa láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àárẹ̀ kò ní mú wa láti gbàdúrà. Àárẹ̀ kò ní mú wa láti ṣe òtítọ́ àti òdodo. Ṣùgbọ́n nígbà tí ẹ̀mí àtijọ́ ọkùnrin tí ó dè wá bá parun, tí ẹ̀mí tuntun ò bá ti gba ìmísí Ọlọ́run, ó ṣeé ṣe kí ẹran ara àti àwa náà máa parun pẹ̀lú ẹ̀mí àtijọ́. Ẹ̀mí àtijọ́ ni ẹ̀mí, níbo lẹ ti rí wòlíì kan? Níbo lẹ ti rí wòlíì wo ló gbàdúrà tẹ́ mọ̀? Ọ̀pọ̀lọpọ̀ wa là ń wá wòlíì kiri. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń wá wòlíì kiri. Àwa Jésù nínú ọkàn àyà wa. Ó sì ń bínú pé àwa òun wòlíì là ń wá. Ẹ wá wo wòlíì náà bó ṣe pọ̀ jàǹtìrẹrẹ nínú ayé lónìí. Ṣé bẹ́ẹ̀ ṣe ogun reduce? Ṣé wàhálà reduce? Níbo jẹ́ pé àwọn wòlíì gan ló lè. Àwọn wòlíì lápààyàn, àwọn lágórí olórí, àwọn láre ènìyàn mọ́lẹ̀ nínú ìjọ. Àwọn tó yẹ kó fọ ayé mọ́, àwọn tó yẹ kó fọ ìjọ mọ́, àwọn gangan lápààyàn, àwọn gangan ló lè. Àwọn gangan ló lè. Àwọn tó yẹ kó fọ ayé mọ́. Ṣé ọ̀rọ̀ Ọlọ́run yìí yé wa? Àwọn tó yẹ kó fọ ayé mọ́, àwọn tó yẹ kó fọ ọkàn mọ́, àwọn gangan ló lè. Àwọn gangan lápààyàn, àwọn gangan ló lè ké, àwọn gangan ló ní jìbìtì. Ẹ dákun, báwo ni ogun ṣe fẹ́ reduce nínú ayé? Àwọn yìí, àwọn olè yìí, àwọn oníjìbìtì làwọn ènìyàn sì fẹ́ràn. Àwọn ni wọ́n wọ́tọ̀ lẹ́yìn, náà ń sátọ̀ lẹ́yìn pé olùgbàlà àwọn dé. Wòlíì màdúrà àgbà gan. Wòlíì àwọn prayer point ẹ̀ gbóná. Ó gbóná létí rẹ̀ ṣùgbọ́n kò gbóná lọ́kàn rẹ̀. Prayer point gbóná létí wa, kò gbóná nínú ọkàn àyà wa. Nítorí pé irú pẹpẹ wo ló ti ń gbàdúrà? Pásọ̀ wo ló ń ṣe síràbòbò lé ọ lórí? Tún ọkàn rẹ ṣe láti wá Olúwa fúnra rẹ. Tí Ọlọ́run rán mi ni mò ń jíṣẹ́ o. Romans chapter 12 verse 2. Romans chapter 12 verse 2. Kí ẹ má ṣe dá ara yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun ní ìrònú yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé, tó ṣe ìtẹ́wọ́gbà. Kí ẹ má ṣe dára yín pọ̀ mọ́ ayé yìí. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé mi ò dára mi pọ̀ mọ́ ayé, ṣùgbọ́n ọmọ Ọlọ́run ò ń dára rẹ pọ̀ mọ́ àwọn wòlíì olè oníjìbìtì.
lóòótọ́ ohun tí prophet rẹ̀ mi ń sọ òun tẹ̀lé, ṣùgbọ́n nínú ìjọ rẹ tó ń torí bọ̀ òun darapọ̀ mọ́ àwọn olè, àwọn oníjìbìtì. Tó o bá sì ti ṣe eléyìí, o ti darapọ̀ mọ́ ayé. O ti ń ṣe kí ni o? O ti ń darapọ̀ mọ́ ayé. O ti ń darapọ̀ mọ́ ayé. Ó sì ṣeé ṣe tí ènìyàn máa ń darapọ̀ mọ́ ayé kí ògo Ọlọ́run má fi ara hàn nínú ayé ènìyàn. Ó ń darapọ̀ mọ́ ayé nínú ara, ó sì tún jẹ́ kó affect ẹ nínú ẹ̀mí. Bí a ṣe ń gbàdúrà tí a ń ṣiṣẹ́ ìránṣẹ́ ń bí tí ìtúsílẹ̀ ń wà, ẹlòmíín sọ lọ́kàn rẹ̀ pé bóyá fake ni, bóyá ẹnìyẹn kàn ń pretend. Bóyá ẹnìyẹn kàn ń pretend ni, bóyá kò pọ̀ nǹkan kan, bóyá kò tiẹ̀ ṣubú. Kí ẹ má ṣe dara yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun nínú ìrònú yín. Ìrònú rẹ ò jẹ́ kí ògo Ọlọ́run ó fara hàn. Ohun gbogbo tó ń rí bí o ṣe ń wò pé prophet rẹ̀ mi ṣé lóòótọ́ lọ́lọ́run pé àwọn tó ń ṣe deliverance fún yìí ṣé lóòótọ́ ni, àwọn tó ń tú sílẹ̀ yìí ṣé lóòótọ́ lọ́lọ́run tú ọ sílẹ̀. Ìwọ béèrè lọ́wọ́ wọn. Ó yí padà nínú ẹ̀mí ni ò jẹ́ kí ògo Ọlọ́run ti fara hàn. Ṣùgbọ́n kẹ́ ẹ paradà láti tuntun nínú ìrònú yín, ó di tuntun. I'm telling you the truth. Ó di tuntun. Kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ Ọlọ́run. Ẹ ti gbọ́? Ó dìgbà tí a bá di tuntun ká tó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run. Èmi di tuntun nínú gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ ni mo ṣe ń rí ìdí ìfẹ́ Ọlọ́run lónìí. Ló ṣe ń rí pé mò ń borí ogun àwọn gìnígorì. Kì í ṣogun téèyàn lè borí nínú ara bí ò ṣe nínú ẹ̀mí. Lórúkọ Jésù Kristi, wọn ò ní kọlù ọ nínú ara. Kì í ṣe o gbọ́dọ̀ di tuntun nínú ìrònú yín kí ẹ lè rí ìdí ìfẹ́ Ọlọ́run, kí Ọlọ́run lè fi ìfẹ́ rẹ̀ hàn wá. Question tí mo expect ló yẹ ká máa béèrè lọ́wọ́ Ọlọ́run pé Olúwa fi ọ̀nà hàn mí láti di tuntun. Fi ọ̀nà hàn mí láti di tuntun. Tí mo bá kọ̀ tí mi ò fẹ́ di tuntun, fi agbára rẹ sọ mí di tuntun fúnra rẹ. Tí a bá ṣe tán láti gbàdúrà yìí, ó dandan ká di tuntun. Tá a bá sì ti di tuntun, ògo Ọlọ́run yóò fi ara hàn. Ògo Ọlọ́run ni kí a lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Kí ògo Ọlọ́run lè fi ara hàn nínú iṣẹ́ wa. Sọ fún Olúwa pé Olúwa, bẹ́ẹ̀ mi bá kọ̀ pé mi ò fẹ́ di tuntun, ìwọ fi agbára rẹ sọ mí di tuntun. Bí mo bá kọ̀ tí mo ní mi ò fẹ́ di tuntun, ẹ̀mí mímọ́ fi agbára rẹ sọ mí di tuntun. Tí mo bá kọ̀ tí mo ní mi ò ní di tuntun, lórúkọ Jésù, arúgbó ọjọ́, ó yẹ ẹ fi agbára yín sọ mí di tuntun. Ẹ fi agbára yín sọ mí di tuntun. Ẹ fi agbára yín sọ mí di tuntun. Àdúrà tó ń gbà yìí, òun là ń pè ní àdúrà tó ń provoke Ọlọ́run. Bẹ́ẹ̀ mi bá kọ̀, ṣé bí wọ́n ló dá mi? Àṣẹ kan ló fi dá mi láwòrán ara rẹ̀ náà. Àṣẹ kan ló fi pàṣẹ fún òkùnkùn àti ìmọ́lẹ̀ tó pín wọn níyà. Ìwọ lo agbára àti àṣẹ yìí láti sọ mí di tuntun. Sọ èrò ọkàn mi di tuntun fúnra rẹ̀. Nígbà tí ó sọ pé Ọlọ́run fẹ́ lò mí tèmi yarí, tí mo yarí pé mi am not a pastor, fúnra rẹ̀ ló sọ mí di tó wù ú. Eléyìí ọkùnrin wá bá mi, mo ní I'm not a pastor. Obìnrin wá bá mi, I'm not a pastor. I'm not a pastor. Ó sì kò burú, màá sì sọ ọ́ di tó wù mí fúnra mi. Èmi ó yí ọkàn rẹ padà fúnra mi. Gbàdúrà yìí màmá, Olúwa sọ ọmọ mi
di ń tó wù ọ́. Sọ ọkọ mi di ń tó wù ọ́. Má bẹ̀rù, Ọlọ́run kì í sọ ènìyàn di búburú, kì í sọ ènìyàn di rádaràda. Má bẹ̀rù pé bó bá ní ó sọ di ń tó wù ọ́ kó má lọ níbo ló ti rí Ọlọ́run tó sọ ènìyàn di ìdàkudà. Iṣẹ́ ọwọ́ ènìyàn, ìwà ìkà ọwọ́ ènìyàn ló ń sọ ènìyàn di ìdàkudà. Bó o bá ti ní ìwà búburú, ìwàkíwà lọ́wọ́, o ò lè di ìdàkudà. Sọ fún Olúwa pé Olúwa sọ mí di tí ògo rẹ̀ ó fi máa hàn nínú ayé mi. Ohun tí ògo rẹ̀ ó fi máa hàn nínú ayé ọmọ àti ọkọ mi, Olúwa sọ mí dà lónìí. Sọ ọkọ mi dà lónìí. Ó sọ mí di tí o fi ń rí ògo Ọlọ́run nínú ayé mi ni. Èmi wọ́n ní ẹni àbáta káfíńrà àtùpà tó dohun àjítẹnáwò. Ẹbí mi gan ò mọ̀ pé ipò yìí mo lè débẹ̀. Ẹbí mi ò mọ̀ bó lè ṣe rí, ó lè rí báyìí fún mi. Ẹbí mi ò mọ̀ pé Dérẹ̀mí lè di máìkì mú láti wàásù. Ṣùgbọ́n Olúwa sọ mí di n tó fẹ́ kí ògo rẹ̀ lè farahàn nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi. Sọ fún Olúwa pé Olúwa sọ mí di n tó fẹ́ kí ògo rẹ̀ ó farahàn nínú ayé mi. Sọ mí di n tó wù ọ́, Olúwa. Ó sọ prọfẹ̀tì rẹ̀ mí di n tó wù ọ́, ògo rẹ̀ sì ń farahàn nínú ayé ẹ̀. Màmá gbàdúrà, Olúwa sọ ọmọ mi di n tó wù ọ́, jẹ́ kí ògo rẹ̀ ó máa farahàn. Wọ́n jẹ́ kẹ́nìkan deceive ẹ̀. Don't allow those fake bloggers deceive you pé àdúrà kì í gbà. Àìmọye àwọn tó ń ṣe fún mi tí mi ò lè explain. Má jẹ́ kẹ́nìkan kan tọ̀ ọ́. Don't let them deceive you. Olúwa sọ mí di n tó fẹ́. Agbára ń bẹ lọ́dọ̀ bàbá láti sọ di n tó fẹ́ kí ògo rẹ̀ lè farahàn. Ẹ pé Jésù Kristi, Olúwa ṣe iṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé mi. Ṣe iṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé ọkọ mi. Má jẹ́ kí ènìyàn dí ọ lọ́wọ́. Gbàdúrà màmá. Olúwa ṣe iṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé mi kí ògo rẹ̀ ó lè farahàn. Kọ́dún yìí tó parí, kí oṣù yìí tó parí, kí ògo rẹ̀ lè farahàn. Olúwa ṣe iṣẹ́ agbára lórí ọ̀rọ̀ mi. Ẹ̀mí mímọ́ ṣe iṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé mi. Ṣe iṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi. Ṣe iṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé ọkọ mi kí ògo rẹ̀ ó lè farahàn. Bí Ọlọ́run bá ṣe iṣẹ́ agbára lórí ayé rẹ̀, ògo Ọlọ́run ó máa farahàn. Bọ́tà fẹ́ bọ́tà kọ̀. Ó ní báyé fẹ́ báyé kọ̀ o, Jésù yóò farahàn o. Báyé fẹ́ báyé kọ̀ o, bàbá mi yóò farahàn o. Báyé fẹ́ báyé kọ̀ o, Jésù yóò farahàn o. Wo bọ́tà fẹ́ bọ́tà kọ̀, ó farahàn lójoojúmọ́ nínú ayé mi. Ìwọ náà pariwo pé Olúwa ṣe iṣẹ́ agbára lórí ọ̀rọ̀ mi. Ó ṣe iṣẹ́ agbára lórí ọ̀rọ̀ mi ni. Ó gba tí lẹ́nu mi, ó gba gbogbo ìwà tí ò dá lọ́wọ́ mi. Ó ní mo fẹ́ lò ọ́, màá ṣiṣẹ́ agbára bó o bá kọ̀. Tí mo bá rán èèyàn sí ọ tó olóòṣe, èmi ó wàá mú ọ fúnra mi. Gbogbo ohun tẹ́ ẹ rí tí mo tò kalẹ̀ tí mo fi ń ṣe àdúrà lónìí, ibi tó ti bẹ̀rẹ̀ sí mú mi nìyẹn. Ó yá máa ṣe kọ́lọ́ Láwùyí. Kọ́lọ́ Láwùyí ẹ ń bá wà ń bí nígbà náà láti Friday 1, 2 hours 3 hours á lò. Àṣírí àwọn àjẹ́, àṣírí àwọn ìkà ni mo máa ń tú. Nígbà tí ó bá kù 30 minutes tá a parí, èmi tí mo ní mi ń ṣe pásọ̀, màá gbàdúrà. Àdúrà láfi 30 minutes gbà. Ṣé kò ṣiṣẹ́ agbára lórí ọ̀rọ̀ mi? Wọ́n máa tá a ṣe rí pé ìyá kan ń bẹ, ó mú ọmọ rẹ̀, ó fi ọmọ rẹ̀ dájọ́, ọmọ 8, ó fi 7 dájọ́. Tẹ́ ẹ bá wo ìgbẹ̀yìn ìyá yìí. Kábíyèsí, ọba tó ń ṣiṣẹ́ agbára lórí ayé ènìyàn.
nígbà bá sì parí ó yẹ ẹja gbàdúrà lórúkọ Jésù. Gbogbo ẹni tó ṣiṣẹ́ aburú lórí ọ̀rọ̀ ayé mi, àwọn èèyàn wà á máa pè mí dádì, please sir, ẹ gbàdúrà fún mi. I'm not a pastor. Into that one long way, I'm not a pastor. I'm not a pastor. Ẹ gbàdúrà. Àdúrà yìí ò tí ì yé wa. Olúwa ò ṣiṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé ọkọ mi. Má jẹ́ kọ́kọ́ yìí ó bọ̀ ọ́ nínú jẹ́ mọ́, ó ti tó. Jẹ́ kí Ọlọ́run fòpin sí lónìí. Jẹ́ kí arúgbó ọjọ́ fòpin sí. Olúwa ṣe iṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé ọkọ mi. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń sunkún ìkọ̀kọ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ń sọ ẹkún ìkọ̀kọ̀. Kì í ṣe pé ìwà rẹ̀ ò dáa, ó ṣàṣìyàn. Ọ̀tá ló ṣiṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé ọkọ rẹ̀. Ìwọ náà wàá bẹ Olúwa lọ́wọ́ ẹ̀, bẹ Ọlọ́run níṣẹ́ pé Olúwa ṣiṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ọkọ mi. Olúwa ṣe iṣẹ́ agbára. Ẹ̀mí mímọ́ ó yá dìde pẹ̀lú ọwọ́ agbára ṣiṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ìdílé mi, lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi. Olúwa ṣiṣẹ́ agbára. Báwo lọ́lọ́run ṣe fi ọmọ dùn ọ́ nínú táwọn ayé wa fi ń pa ọ́ lẹ́kún? Bọ́lọ́run bá mọ̀ pọ́ ọmọ yìí ó pa ọ́ lẹ́kún, kò ní fún ọ rárá. Ọlọ́run kì í fúnni ní ọmọ tí ó pààyàn lẹ́kún, kì í fúnni ní ọkọ tí ó pààyàn lẹ́kún. Ayé ló wà nídìí ẹ̀. Má tanra rẹ. Má gba kámú burúkú. Pariwo pé Olúwa ṣiṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé mi lónìí. Ọ̀rọ̀ mi ti dójú ẹ̀. Ẹ̀yin ogun ọ̀run, ẹ ṣiṣẹ́ agbára. Ẹ ṣiṣẹ́ agbára. Olórí ẹ̀mí ní ta ló fẹ́ bí ọ́? Ta ló fẹ́ bí ọ́? Ọba ìkú àìsàn àìdìbàjẹ́ ò. Ta ló fẹ́ bí ọ́ léèrè o? Ta ló fẹ́ bí Ọlọ́run léèrè báwo ló ṣe ṣiṣẹ́ agbára lórí ayé rẹ̀? Gbàdúrà pé Olúwa ṣiṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé mi lónìí. Ayé mi ò gbọ́dọ̀ wà bákan náà mọ́. Má tanra rẹ̀. Gbogbo last year bákan náà ló ṣe wà. This year bákan náà ló tún ṣe wà. Ó gbọ́dọ̀ wà bákan náà. Àyípadà gbọ́dọ̀ wọnú ayé rẹ̀ lọ́dún yìí. Bí èmi bá lè nàka sí pé Olúwa àyípadà ọdún tó kọjá rèé, àyípadà ọdún yìí rèé, yìí ló ṣèwọ náà tó lè nàka sí. Don't look at me as a prophet. No! Ènìyàn bíi tiẹ̀ lèmi náà, ní tó bá fi lè mẹ́mi máa nàka pé àyípadà ọdún tó kọjá rèé, àyípadà ọdún yìí rèé. Olúwa kí ló dé tó ṣe tèmi náà? Olúwa ṣe tèmi náà. Lu ọwọ́ agbára lórí ọ̀rọ̀ mi. Lu ọwọ́ agbára kí ògo rẹ farahàn. Ẹ̀mí bá jẹ́ kí ògo rẹ farahàn lórí ọ̀rọ̀ ayé ọkọ mi, jẹ́ kí ògo rẹ farahàn lórí ọ̀rọ̀ ayé ọmọ mi, jẹ́ kí ògo rẹ farahàn lórí ọ̀rọ̀ ayé aya mi, jẹ́ kí ògo rẹ farahàn. Má ṣeré lórí òkè àánú ìtúsílẹ̀. Ibi kì í ṣe ibi tó ti ṣeré. Olúwa jẹ́ kí ògo rẹ ó farahàn nínú ayé mi. Kí ló dé o gbé ọjà kalẹ̀ olóòtà? Wáì tó tà? Ìwọ náà wò náà, ṣe bí ọjà yìí làwọn kan ń tà tí wọ́n sì ń tà. Ṣe bí òwò yìí làwọn kan ń ṣe tí wọ́n ń rẹ́rìn-ín. Kí ló dé tí wọ́n ń ṣòwò yìí tó ń sunkún? Ṣe bí kọ́ńtrátì yìí ni wọ́n fi ń bẹ àwọn kan tí wọ́n wá ń wọ ẹyọ kan tó ò tí ì rí. Something is wrong somewhere. Something is happening. Kọ́kẹ́ pé Olúwa ṣiṣẹ́ agbára lórí ọ̀rọ̀ ayé mi. Olúwa ṣiṣẹ́ agbára. Ẹ̀mí bẹ́ẹ̀ ṣiṣẹ́ agbára. Ẹ̀yin ogun ọ̀run ẹ ṣiṣẹ́ agbára. Ẹ jẹ́ kí ògo Ọlọ́run bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé ọmọ mi. Ó yá máa farahàn. Ògo Ọlọ́run ò 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 máa farahàn. Mi mọ yín tẹ́ wà lábẹ́ òun yìí. Ẹnìkan bẹ lábẹ́ òun yìí. Ọmọ mẹ́ta ló bí. Ọmọ mẹ́ta. Ó yá máa gbàdúrà fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé Olúwa kí oṣù yìí tó parí, mo fẹ́ kí ògo Ọlọ́run bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta. Kí oṣù yìí tó parí, Olúwa mo fẹ́ kí ògo Ọlọ́run bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run Mósè Orímọládé ó yẹ dìde pẹ̀lú ọwọ́ agbára. Ọlọ́run Gabriel Adédìtì ó yẹ dìde pẹ̀lú ọwọ́ agbára. Ọlọ́run Ayọ̀ Babalọ́lá ó yẹ dìde pẹ̀lú ọwọ́ agbára. Ọlọ́run Tímótì Olúwọlé Ọbádáre ó yẹ dìde pẹ̀lú ọwọ́ agbára. Ògo Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé àwọn ọmọ mi. Máa farahàn nínú ayé ọkọ mi. Máa farahàn nínú ayé aya mi. Lórúkọ Jésù ó yẹ gbàdúrà.
gbàdúrà o, gbàdúrà, gbàdúrà, gbàdúrà. Èmi ò mọ̀dí tí Ọlọ́run fi sọ pé àdúrà ò ní ẹ lọ gbàdúrà kí ògo mi farahàn, kí ògo mi farahàn. Olúwa, ṣe tí àwọn ènìyàn ó fi mọ̀ pé ìwọ ló ṣe kí ògo rẹ lè farahàn. Ṣe tí àwọn ènìyàn ó fi mọ̀ pé ìwọ ló ṣe, ọgbọ́n orí mi kọ́. Olúwa ṣe, ẹ̀mí mọ́ ṣe. Àdúrà tó ń gbà yìí in tó so mọ́ pọ̀. Olúwa ṣe ohun tí àwọn ènìyàn ó fi mọ̀ pé ìwọ ló ṣe, pé kì í ṣe agbára mi, kì í ṣe ọgbọ́n orí mi, kì í ṣe òye mi. Ìwé mélòó ni mo kà? Ìwé mélòó ni mo kà? Iṣẹ́ mélòó ni mò ń ṣe? Àdúrà mélòó ni mo gbà? Ṣùgbọ́n nítorí pé Olúwa ló ṣe é, ẹ̀mí mímọ́ ṣe tí àwọn ènìyàn fi mọ̀ pé ìwọ ló ṣe, kì í ṣe agbára mi. Ṣe tí àwọn ènìyàn fi mọ̀ pé ìwọ ló ṣe, kì í ṣe ipá mi. Ṣe tí àwọn ènìyàn fi mọ̀ pé ìwọ ló ṣe, kì í ṣe ọgbọ́n orí mi. Kí ògo rẹ máa farahàn. Olúwa ṣe, ó yẹ gbàdúrà. Olúwa ṣe, ẹ̀mí mọ́ ṣe, ayérayé ṣe, ó yẹ ṣe. Olúwa ṣe tí àwọn ènìyàn fi mọ̀ pé ìwọ ló ṣe, kì í ṣe ìwé tí mo kà. Olúwa ṣe tí àwọn ènìyàn fi mọ̀ pé ìwọ ló ṣe, kì í ṣe ọgbọ́n orí mi. Ọlọ́run ó sì gbé àwọn tó kàwé, àwọn tó lọ́gbọ́n, àwọn tó nímọ̀, tó àdúrà yóò bá yọ mò ń sọ ìtumọ̀ ẹ̀ fún ọ, yóò sì gbé wọn dìde. Àwọn tó láàánú lójú, àwọn tó mọ appreciate rẹ, àwọn tó mọ appreciate iṣẹ́ ọwọ́ rẹ, ọ̀run ó sì gbé wọn dìde. Olúwa ṣe tí àwọn ènìyàn fi mọ̀ pé ìwọ ló ṣe. Tí wọ́n fi mọ̀ pé ìwọ ló ṣe, kì í ṣe agbára rẹ̀, kì í ṣe ọgbọ́n orí rẹ̀, kì í ṣe òye rẹ̀. Olúwa ṣe nínú ayé mi, ṣe nínú ayé ọkọ mi, ṣe nínú ayé aya mi, ṣe nínú ayé àwọn ọmọ mi. Ohun tí ó ṣe tí àwọn ènìyàn fi mọ̀ pé ìwọ ló ṣe. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, Ọlọ́run Isaiah 45, ó yá bẹ̀rẹ̀ sí ṣe, 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 ó yá bẹ̀rẹ̀ sí ṣe ní orúkọ Jésù. Ohun tí àwọn èèyàn fi mọ̀ pé ìwọ ló ṣe, it's not by my power, it's not by my knowledge, it's not by anything. Jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé Olúwa, ó ní Olúwa mọ ohun tí ó ṣe. Bàbá mi mọ ohun tí ó ṣe, táyé mi yóò fi dára. Olúwa mi mọ ohun tí ó ṣe, Jésù mi mọ ohun tí ó ṣe, táyé mi yóò fi dára. Lóòótọ́ ló mọ ohun tí ó ṣe, ṣùgbọ́n ìwọ náà gbọ́dọ̀ sọ fún pé Olúwa ṣe. Ẹ wo Bátílómìù pariwo, Olúwa ṣe kí n lè ríran, ṣe kí n lè ríran. Anna náà pariwo, Olúwa fún mi lọ́mọ, Olúwa fún mi lọ́mọ. Lóòótọ́ ló mọ ohun tí ó ṣe, ṣùgbọ́n ìwọ náà gbọ́dọ̀ béèrè, o gbọ́dọ̀ béèrè. Jábésì béèrè, ìwọ náà gbọ́dọ̀ béèrè. Obìnrin orísun ẹ̀jẹ̀ béèrè, ìwọ náà gbọ́dọ̀ béèrè. Sákèú béèrè, ìwọ náà gbọ́dọ̀ béèrè. Ó yá pariwo pé Olúwa ṣe ohun tó ṣe tí ayé ò fi mọ̀ pé ìwọ ló ṣe, tí ògo rẹ̀ ó fi máa hàn lára mi, tí ó fi máa hàn lára iṣẹ́ mi, tí ó fi máa hàn lára àwọn ọmọ mi, tí ògo rẹ̀ ó fi máa hàn lára aya mi. Olúwa ṣe, Ọlọ́run òkè àánú ṣe, Ọlọ́run Isaiah 45 ṣe, Ọlọ́run ìtúsílẹ̀ ṣe. Ó yẹ ẹ ṣe, bàbá mi ẹ ṣe, ó yẹ ẹ ṣe. Ẹ gbàdúrà. Ẹ bá mi ṣí Bíbélì yín sí Isaiah 41. Isaiah 41 yóò dára fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbà yìí. Isaiah 41, ẹ bá mi ṣí Bíbélì yín. Isaiah 41 verse 20. Isaiah 41 verse 20. Isaiah 41 verse 20. Kí wọn kí ó lè rí, kí wọn kí ó sì mọ̀, kí wọn kí ó sì gbèrò, kí ó sì lè yé wọn pọ̀ pé ọwọ́ Olúwa ló ṣe èyí, àti pé ẹni mímọ́ Ísírẹ́lì ni ó ti dá. Kí wọn kí ó lè rí. Ìdí wo ló ṣe ń gbàdúrà yìí? Kí wọn ó lè rí ni. Ó ní ojú gbogbo lórógo rẹ bàbá. Kí wọn kí ó lè rí ògo rẹ ni. Mọ̀mọ́, kí nìdí tó fi ń gbàdúrà yìí? Ó ní kí wọn kí ó lè rí, kí wọn kí ó sì mọ̀, kí wọn kí ó sì gbèrò, kí wọn kí ó lè yé wọn pé ọwọ́ Olúwa ló ṣe èyí. Kó lè yé wọn pé ọwọ́ Olúwa ló ṣe èyí. Ó ní mo ṣe fẹ́ kó o rìpíìtì àdúrà pé Olúwa
jẹ́ kí ọ̀rọ̀ ìyanu rẹ ṣe tí ó fẹ́ láyé mi. Ẹ̀mí mímọ́ o, jẹ́ kí ọ̀rọ̀ ìyanu rẹ fi ògo Ọlọ́run hàn láyé mi lórúkọ Jésù. Ó yẹ gbàdúrà, Olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó fi ògo rẹ hàn. Ó yẹ gbàdúrà. Olúwa ṣe kí ọ̀rọ̀ rẹ fi ògo rẹ hàn nínú ayé mi, kí ọ̀rọ̀ rẹ fi ògo rẹ hàn nínú ayé ọmọ mi. Olúwa ṣe, kí ayé ó lè rí, kí ayé ó lè mọ̀ pé ìwọ ló ṣe. Olúwa ṣe. Ó yẹ gbàdúrà mọ̀mọ́, ẹ gbàdúrà gidigidi kí Ọlọ́run kó ṣe ohun tó ń pa yín lẹ́kùn yìí, kọ́run kó fi pa yín lẹ́rìn. Ohun tó ń pa yín lẹ́kùn yìí, kọ́run kó fi pa yín lẹ́rìn ní orúkọ Jésù. Mo ní ohun tó ń pa yín lẹ́kùn yìí, ẹ̀mí wọn kó fi pa yín lẹ́rìn ní orúkọ Jésù. Mo ní ohun tó ń pa yín lẹ́kùn yìí, ọ̀run kó fi pa yín lẹ́rìn ní orúkọ Jésù. Mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà. Ọ̀tọ̀ ni kéèyàn jí ọmọ Ọlọ́run, ọ̀tọ̀ ni kí wọ́n máa béèrè pé ṣó lọ́lọ́run nínú ayé rẹ̀, ọ̀tọ̀ ni kí wọ́n máa rí ògo Ọlọ́run nínú ayé rẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ fi tèmi ṣe example. Bí mo ṣe ń sọ pé Ọlọ́run pè mí, wòlíì ni mí, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, Ọlọ́run Àìsáyà 45. Bí àwọn májẹ̀mú àti ìyanu Ọlọ́run ò bá máa fi ara hàn nínú ayé mi, ṣé ẹ mọ̀ pé àwọn ọ̀tá ìbá máa yọ̀ mí ni pé ṣe bó ní wòlíì lòun. Olúwa jẹ́ kí ayé rí ògo Ọlọ́run lára mi. Àfi afọ́jú àti amukumọ́ ẹ̀kọ́ ẹ̀dá àti aláìní làákàyè, aláìlọ́gbọ́n Ọlọ́run ni òtún nígbàgbọ́ pé lóòótọ́ lọ́lọ́run pè mí. Òun nìkan ni ò ní gbàgbọ́ pé lóòótọ́ Ọlọ́run pè ọmọkùnrin. Nígbà tí àwọn gìnìgòrì sọ pé ó tán, ẹ máa padà lọ Nàìjíríà, after 3 years ẹ ó padà wá, òun lànà àbáyọ. Nígbà tí àwọn gìnìgòrì dá mi jókòó pé o ò lẹ́tọ̀ọ́ àti ṣiṣẹ́, ọ̀run sọ mí dọ̀gá, ọ̀run sí ilé iṣẹ́ fún mi. Nígbà tí àwọn gìnìgòrì fi mí ṣe yẹ̀yẹ́, ẹ̀wúrú mọ́tò tó rà, ó ra mọ́tò fún mi. Nígbà tí àwọn gìnìgòrì dé pé àwọn fẹ́ lu jìbìtì, àwọn ó gbalé lọ́wọ́ rẹ̀, ó ra pálásì fún mi. Ọmọ Ọlọ́run, mọ̀mọ́ ẹ gbàdúrà, mọ̀mọ́ ẹ̀yin abiyamọ ẹ wò ó, mo dọ̀bálẹ̀ fún yín, mo bẹ̀ yín. Ẹ pe Ọlọ́run, pé Ọlọ́run tó pe Adérẹ̀mí tó rán níṣẹ́, Ọlọ́run tó ń fi ayé Adérẹ̀mí dára rere, bẹ̀rẹ̀ sí fi ayé ọkọ mi dára rere. Kábíyèsí Olódùmarè. Àfi tí n bá ní agbára òkùnkùn kankan, àfi tí n bá gbé máìkì lọ́jọ́ kan pé mo fẹ́ ṣe kí n lè mọ rówó, àfi tí n bá ní agbára oṣó àbí àjẹ́, àfi tí n bá mú nǹkan kan, bóyá mo fi nǹkan kan pamọ́ sí àgọ́ ara, kí Ọlọ́run ṣèdájọ́ mi tó bá rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá yẹ pé lóòótọ́ ìwọ ló pè mí, pé ó gba èso ìkorò lẹ́nu àwọn ènìyàn, ó sì fún wọn ní èso adùn, kí máa fún wọn ní adùn. Gbogbo ìwọ tó wà ń bí lórúkọ Olú Ọlọ́run àwọn ọmọ ogun, tó o lè gbàdúrà yìí lónìí, mo ní orúkọ Jésù, ògo Ọlọ́run kó máa fara hàn nínú ayé rẹ. Mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà, ẹ ké pe Olúwa. Olúwa jẹ́ kí ògo rẹ fara hàn. Olúwa, èmi ò ní kúrò lọ́dọ̀ rẹ láì jẹ́ kí ògo rẹ fara hàn. Olúwa, mi ò ní fi ọ́ lẹ̀ láì jẹ́ kí ògo rẹ fara hàn. Àwọn àdúrà tí Hánà gbàre, ó ní Sílò fi ṣú lọ́dọọdún, òun ló ṣe ń lọ sí Sílò lọ́dọọdún. Ẹ̀mí mímọ́ jẹ́ kí ògo rẹ ó fara hàn nínú ayé mi. Mi ò ní kúrò níwájú rẹ láì jẹ́ kí ògo rẹ fara hàn. Ayérayé o, jẹ́ kí ògo rẹ bẹ̀rẹ̀ sí fara hàn. Jẹ́ kí ògo rẹ bẹ̀rẹ̀ sí fara hàn. Ó yẹ gbàdúrà.
lẹ́yìn àdúrà òní ayé gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí rí ògo Ọlọ́run nínú ayé rẹ̀. Wọ́n gbọ́dọ̀ tún wà bákan náà. Wọ́n tún gbọ́dọ̀ máa béèrè pé ṣé irú Olúwa Ọlọ́run wo ló ń sìn náà tí gbogbo ẹ̀ wá le báyìí. Ògo ẹ gbọ́dọ̀ máa farahàn. Èmi ń fọlọ́ Ọlọ́run yangàn. Many things people will ask me, how come? Màá ní Jésù ni. How come? Màá ní Isaiah 45. Ẹni tó wá ṣe kínní, ìyàwó mi wà ń bẹ̀ nígbà tó ṣe tán. Ó ní please, I want to tap from your blessing. Bless me. It's not in Nigeria. Ó ní bless me. I want to tap from your blessing. Ìwọ tó wá gbọ́ èdè mi. Olúwa, lẹ́yìn àdúrà tòní, jẹ́ kí ayé máa rí ògo rẹ nínú ayé mi. Ní 2023, àdúrà tí mo fẹ́ kó o gbà yìí, àdúrà yìí ni mo wólẹ̀ síwájú Olúwa tí mo gbà. Mi ò gbà lórí ìdúró, mo gbà lórí ìdọ̀bálẹ̀, mo gbà lórí ìkúnlẹ̀ gbalaja. Ọwọ́ Olúwa dá sí ọ̀rọ̀ ayé mi, àwọn gìníngórí ò gbọ́dọ̀ borí mi. Nígbà tí wọ́n lọ ṣe fídíò pé kò padà wá mọ́, ó ti lọ. Ẹ̀mí mímọ́ o, dá sí ọ̀rọ̀ ayé mi, àwọn gìníngórí ò gbọ́dọ̀ borí mi. Àwọn òsì Ọlọ́run òtítọ́, èmi ń ṣe Ọlọ́run òtítọ́, ó yá dá sí ọ̀rọ̀ ayé mi. Ó ní má wọ́rí ọmọ mi, má gba ìṣúra òkùnkùn fún ọ bí mo ṣe ṣèlérí. Ọjọ́ tí wọ́n kó ìṣúra òkùnkùn lé mi lọ́wọ́, ìyàwó mi ní ṣé ó lọ, mo ní èmi ni màá lọ fọwọ́ mi gbà á lọ́wọ́ wọn. Ẹnì kò ní bá mi gba ìṣúra òkùnkùn, èmi ni màá lọ. Wọ́n sì dúró dàgìnì. Àwọn tó yẹ kí wọ́n kúnlẹ̀ kí wọ́n máa sunkún pé àwọn ti ṣiṣẹ́, dáríjà wọn. Ọwọ́ Olúwa, màmá bí mo fẹ́ kó pariwo rẹ o. Ọwọ́ Olúwa dá sí ọ̀rọ̀ ayé mi. Ó ti tó gẹ́ẹ̀. Ó ti tó gẹ́ẹ̀. Àwọn àdúrà kan ń bẹ tó yẹ pé tó o bá gbà á, ẹni bá fọwọ́ ibi kàn, ọ̀run ó fà á láṣọ ẹ̀yẹ ya. Ọ̀run ti fà wọ́n láṣọ ẹ̀yẹ ya. Kò sí aṣọ ẹ̀yẹ mọ́ lára wọn. Sọ fún Olúwa pé ọwọ́ Olúwa ó dá sí ọ̀rọ̀ ayé mi. Gbogbo àwọn tó ní ayé mi lára, ọwọ́ Olúwa máa fà wọ́n ya. Ọwọ́ Olúwa máa faṣọ ẹ̀yẹ wọn ya. Ọwọ́ Olúwa máa faṣọ ara wọn ya. Rédèrèdè lókù tí wọ́n máa ṣe kiri. Bíbélì ni mo fi ọwọ́ kẹ ní àmì òróró mi, mo ṣe wòlíì mi níbi. Àdàbí tí wọ́n bá jẹ́wọ́ pé wòlíì ni lóòótọ́. Àdàbí tí wọ́n bá sọ mírẹ́kù tí mo tọ́ Ọlọ́run tara mi ṣe. Àdàbí tí wọ́n bá yin Ọlọ́run lógo láti ipasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí. Màmá ìwọ náà fi wọ́n sùn. Fi wọ́n sọ Ọlọ́run. Fi wọ́n sọ Ọlọ́run ọ̀gá ògo. Pariwo ọwọ́ Olúwa dá sí ọ̀rọ̀ ayé mi. Ó jẹ́ kí wọ́n ní ọ lára kó o tó gbàdúrà. Èmi kì í gbà. Bó bá lóun wá fẹ́ ní mi lára, a jẹ́ pé ayé ti sú ọ. A jẹ́ pé ohun rere tó ń rí nínú ayé rẹ ó ti sú ọ. Tó bá lóun fẹ́ ní mi lára, a jẹ́ pé ìbànújẹ́ ló kù tó fẹ́ máa rí. Bó bá lóun fẹ́ ní ọmọ mi lára, àbó fẹ́ ní aya mi lára, a jẹ́ pé ìbànújẹ́ ló kù tó fẹ́ máa rí nínú ayé. Torí màá béèrè ìbànújẹ́ látọwọ́ Ọlọ́run fún ọ. Kí ni mò ń sọ Ọlọ́run fún? Ó gbọ́tí lọ́wọ́ mi, ó gba àgbèrè, ó gba ìrédìí òru. Kò sí ìsinmi. Bí mo ṣe parí àdúrà kan ló ń sọ pé bẹ̀rẹ̀ mí. Kéèyàn dúró báyìí for 90 days every day 2 hours ó kéré. Màá bí Ọlọ́run láàyè pé Olúwa gbogbo ohun tó ń dùn nínú ẹ̀ kò fẹ́ kó dùn mọ́. Pariwo ọwọ́ Olúwa. Ohun tó mú inú Ọlọ́run bínú lónìí ni pé àwọn ọmọ Ọlọ́run gbàdúrà, kí ló dé tí ayé wọn tó wà lójú kan náà. Tàbá ní kó gbàrú àdúrà yìí, ó ní it's too harsh,
is too harsh. Àwọn pásọ̀ wa kì í gbà. Ìwọ mọ̀rú àdúrà tí pásọ̀ rẹ̀ ń gbà nínú yẹ̀wù. Àwọn pásọ̀ wa sọ pé ká mọ̀ gbàrú àwọn àdúrà bẹ́ẹ̀ yẹn is not biblical. Wọ́n sì biblical ayé rẹ̀. Níbi wọn bá biblical tó fi ọ́ sórí àìsàn, tó bá biblical tó rọ́jà tà. Má gbà á. Jẹ́ kí pásọ̀ kan kó bọ̀. Nígbà tí Bíbélì sọ pé ẹ má ṣe bá ìkà kẹ́gbẹ́ pọ̀ bí kò ṣe kí ẹ bá wọn wí. Ẹ bá wọn wí. Kí ló fẹ́ fi bá wọn wí nígbà tó lè gbàdúrà? Tó ní àdúrà is too harsh. Àdúrà too harsh. Hell, too harsh. Wọ́n sì ń fàlà sí ọ lára lóru. Wọ́n ń nà ọ́ lẹ́gba lóru. O gbọ́jà kalẹ̀ o tàgbèsè ti pọ̀. O sì dé this prayer is too harsh. O bá sàn kó lọ sùn. Lọ sùn. Mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà lẹ́ẹ̀kan sí i. Pariwo ọwọ́ Olúwa. Dá sí ọ̀rọ̀ ayé mi lónìí. Jẹ́ kí ògo rẹ̀ ó farahàn nínú ayé mi. Ọwọ́ Olúwa ò dá sí ọ̀rọ̀ ayé mi. Ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo ò dá sí ọ̀rọ̀ ayé mi. Ọwọ́ Ọlọ́run ìpẹ̀sẹ̀ fẹ́fẹ́ dá sí ọ̀rọ̀ ayé mi. Ọwọ́ Ọlọ́run òkè àlù ìtúsílẹ̀ dá sí ọ̀rọ̀ ayé mi. Máa fi mí sùn pé àfi tí prọfẹ̀ rẹ̀ mi bá lo agbára òkùnkùn. Àfi tí prọfẹ̀ rẹ̀ mi bá lo agbára ayé. Tó bá jẹ́ pé agbára Ọlọ́run nìkan ni, ọwọ́ Ọlọ́run ló wà lórí òkè àlù ìtúsílẹ̀, ó yá dá sí ọ̀rọ̀ ayé mi lónìí. Ọwọ́ Ọlọ́run tó wà níbi iṣẹ́ ìránṣẹ́ yìí, ó yá dá sí ọ̀rọ̀ ayé mi lónìí. Ọwọ́ Ọlọ́run tí ò jẹ́ kí ojú ti prọfẹ̀ rẹ̀ mi, ó yá dá sí ọ̀rọ̀ ayé mi lónìí. Nígbà tí àwọn kìnìún ń gorí ní àwọn fẹ́ lo jìbìtì, bàbá mi ní mo worry, kitchen lélẹ́yìí, I will take you to the palace. His palace. Ẹ̀mí mímọ́. Ọwọ́ agbára Ọlọ́run tí ò jẹ́ kójú ó ti prọfẹ̀ rẹ̀ mi. Ó yá ojú ò gbọdọ̀ ti àwọn tó gbàgbọ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí. Dá sọ̀rọ̀ ayé wọn lónìí. Ẹ̀mí mímọ́ dá sọ̀rọ̀ ayé wọn. Ọlọ́run ọ̀gá ògo dá sọ̀rọ̀ ayé wọn. Lórúkọ Jésù. Ó yẹ gbàdúrà. Ó mọ̀ pé ìwà ibi tí wọ́n hù nínú ayé rẹ pé kójú ó lè tì ọ́. Màmá kò mọ̀ bàá rọ́jà tà. Kó kàn máa lọ kó máa dé lálẹ́ láì mú nǹkan kan bọ̀. Ṣùgbọ́n ọwọ́ Ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé rẹ̀. Ó yá pariwo pé Olúwa, ọwọ́ Ọlọ́run ò gbọ́dọ̀ kúrò lẹ́yìn mi. Ọwọ́ Ọlọ́run ò gbọ́dọ̀ kúrò nínú ayé mi. Ọwọ́ Ọlọ́run ò gbọ́dọ̀ kúrò nínú ayé ọmọ mi. Ọwọ́ Ọlọ́run ò gbọ́dọ̀ kúrò nínú ayé ọkọ mi. Ọwọ́ Ọlọ́run ò gbọ́dọ̀ kúrò nínú iṣẹ́ mi. Ọwọ́ Ọlọ́run ò gbọ́dọ̀ kúrò nínú ìdílé mi. Ọwọ́ Ọlọ́run ò gbọ́dọ̀ fi mí lẹ̀. Ọwọ́ Ọlọ́run ò gbọ́dọ̀ fi ayé mi sílẹ̀. Ọwọ́ Ọlọ́run ò gbọ́dọ̀ fi iṣẹ́ mi sílẹ̀. Ọwọ́ Ọlọ́run ò gbọ́dọ̀ fi ayé àwọn ọmọ mi sílẹ̀. Ọwọ́ Ọlọ́run ó yẹ gbàdúrà. Ọwọ́ Ọlọ́run, 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 ọwọ́ Ọlọ́run. Dá sí ayé mi. O gbọ́dọ̀ fi ayé mi sílẹ̀. O gbọ́dọ̀ fi iṣẹ́ mi sílẹ̀. O gbọ́dọ̀ fi ìgbéyàwó mi sílẹ̀. Ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run. O gbàdúrà. O gbàdúrà. Ẹlòmíì máa ń wò pé ṣé ọwọ́ Ọlọ́run wà. Ọlọ́run ní kó o sì lọ ṣiṣẹ́ ibi kó wá jẹ́ wọ́n gbàdúrà ilé ọ lórí. Ó mọ̀ pé ọwọ́ Ọlọ́run ń bẹ lóòótọ́. Ọlọ́run ní lọ ṣiṣẹ́ ibi jẹ́ kí wọ́n wá gbàdúrà lórí rẹ̀. Ó mọ̀ pé ọwọ́ Ọlọ́run á máa wúwo lára ènìyàn. Ó pariwo ọwọ́ Ọlọ́run ó yá lọ wúwo lára àwọn tó ní mí lára. Ọwọ́ Olúwa Ọlọ́run àwọn tó ní aya mi lára. Ó yá lọ wúwo lára wọn. Ọwọ́ Ọlọ́run àwọn tó ní ọmọ mi lára. Ó yá lọ wúwo lára wọn. Ọwọ́ Ọlọ́run àwọn tó ní iṣẹ́ ìránṣẹ́ mi lára. Ó yá lọ wúwo lára wọn. Ó yá lọ wúwo lára wọn. Ọwọ́ Ọlọ́run àwọn tó pọ́n mi lójú. Ọwọ́ Olúwa ó yá lọ wúwo lára wọn. Àwọn tó ní iṣẹ́ mi lára. Ọwọ́ Olúwa ó yá lọ wúwo lára wọn. Àwọn tó ní ìdílé mi lára. Ọwọ́ Olúwa ó yá lọ wúwo lára wọn. Àwọn tó ní aláàánú mi lára. Ọwọ́ Olúwa ó yá lọ wúwo lára wọn. Àwọn tó lu olùrànlọ́wọ́ mi lára. Ọwọ́ Olúwa ó yá lọ wúwo lára wọn. Ó gbàdúrà. Kábíyèsí. Lórúkọ Jésù Kristi. Ọwọ́ Olúwa yóò wúwo lára àwọn ọ̀tá rẹ̀.
àwọn tó ní ọ lára, àwọn tó ń pọ́n ọ lójú, mo ní ọwọ́ Olúwa yóò wúwo lára wọn. Mo fẹ́ ká gbàdúrà yìí. Ọwọ́ Olúwa fà mí jáde kúrò nínú ogun. Ọwọ́ Olúwa, èmi ò mọ ogun tí wọ́n fẹ́ kí ọwọ́ Ọlọ́run fà ọ́ jáde. Ọwọ́ Olúwa fà mí jáde kúrò nínú ogun. Ọwọ́ Olúwa, ó yá gbàdúrà, fà iṣẹ́ mi jáde kúrò nínú ogun. Nígbà tí iṣẹ́ èèyàn bá wà nínú ogun, àlàáfíà kì í sí nígbà mìíràn. Ọmọ Ọlọ́run, àlàáfíà kì í sí nígbà mìíràn. Nígbà tí ọwọ́ ènìyàn bá iṣẹ́ ènìyàn bá bẹ nínú ogun, tí iṣẹ́ ènìyàn bá wà láàárín àwọn ìkà. Màmá mi kan wọ́n fún mi testimony, wọ́n ní dádì nígbà táwọn ò tí ì darapọ̀ mórí òkè àánú ìtúsílẹ̀, wọ́n níbi iṣẹ́ táwọn bá lọ, nígbà wọn bá délé padà báyìí, àwọn ọmọ sunkún ni, ẹkún ni pé àwọn ò mọ̀ ṣe, ojoojúmọ́ report. Wọ́n ní dádì, praise yín jẹ́ kí àwọn mọ̀ pé àwọn náà lè gbàdúrà káwọn dá ṣẹ́gun. Wọ́n níbi iṣẹ́ ọ̀hún táwọn bá débẹ̀ ń sìn, àwọn tó ní àwọn yín lára, àwọn ni wọ́n ó ṣílẹ̀kùn fáwọn káwọn wọlé. Ò ní ṣílẹ̀kùn kẹ̀. Nígbà tí ọba aládé ti wà nú ayé rẹ̀, wọn ò ní ṣílẹ̀kùn kẹ̀. Kábíyèsí Olódùmarè. Nígbà tí àwọn ọba ti ń bẹ nú ayé rẹ̀, wọ́n ṣílẹ̀kùn fọba àwọn ọba. Wọ́n wólẹ̀ fọba àwọn ọba. Kábíyèsí Olódùmarè. Ẹ̀ka Isaiah 45, fẹ́ ààyè sílẹ̀ láti lọ kà á pé I just want to read Isaiah 45. Mo fẹ́ wò látòkè délẹ̀. Lọ meditate lórí ẹ̀. Kàn ń lò ó pé Isaiah 45 ó ní ò jẹ́ kẹ́ ẹ rí ọwọ́ Ọlọ́run. Bá lọ sí, bá mi sí. Mo fẹ́ fi ibì kan hàn yín tẹ́ fi mọ̀ pé kò sí ìwọ tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí tí kò ní máa ṣẹ nínú ayé rẹ. Ó ní mo fi ara mi búra, Isaiah 45:23, mo ti fi ara mi búra, ọ̀rọ̀ náà ti ẹnu òdodo mi jáde, kì yóò padà pé gbogbo eékún ni yóò kúnlẹ̀ fún ọ, gbogbo ahọ́n ni yóò búra. Malis kapailia. Ó ní mo fi ara mi búra. I have sworn by myself, the word is gone out from my mouth. Mo fi ara mi búra, ọ̀rọ̀ náà ti ẹnu mi jáde o. Ó níwọ̀n ní ṣílẹ̀kùn fún ọ. Ó máa ń ṣe mí láàánú fún àwọn tó yẹ pé náà bá pè mí pé ẹnìkan ní àwọn lára níbi iṣẹ́, àwọn kúrò níbi iṣẹ́. Èèyàn kan ní ọ lára, olójú okú ò níbi iṣẹ́. Níwọ̀ tó jẹ́ ọmọ wòlíì, ìwọ tó jẹ́ ọmọ Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ẹni bá ní mi lára bàbá, ní wọ́n lára o, ẹni bá ní mi lára bàbá, ní wọ́n lára o, ẹni bá fòró mi bàbá, fòró wọn o, ẹni bá fòró mi bàbá, fòró wọn o. Tó bá jẹ́ pé ipò kan ló wà tó fi ní ọ lára, ọ̀run ó sì gbé kúrò lórí ipò yìí, yóò gbé ọ síbẹ̀. Ẹni bá ń fòró mi bàbá, fòró wọn o, ẹni bá ń fòró mi bàbá, fòró wọn o. Ó ní mo fi ara mi búra, ọ̀rọ̀ náà ti ẹnu òdodo mi jáde, kì yóò sì padà pé gbogbo ẹkún ni yóò kúnlẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ ké pe Jésù Kristi ní ìgbà mẹ́ta. Olúwa, nínú àdúrà òní, fi ọwọ́ àánú rẹ hàn nínú ayé mi. Nínú àdúrà òní, Olúwa fi ọwọ́ àánú rẹ ṣàánú ayé mi. Ọwọ́ àánú Ọlọ́run o, bẹ̀rẹ̀ sí ṣàánú ayé mi látòní lọ. Bẹ̀rẹ̀ sí ṣàánú ayé ọmọ mi látòní lọ.
bẹ̀rẹ̀ sí ṣàánú ayé ọkọ mi látòní lọ. Ó yẹ ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ọwọ́ àánú Olúwa ó yá ṣàánú mi látòní lọ. Máa ṣàánú ìdílé mi látòní lọ. Ọwọ́ àánú Olúwa ó yá máa ṣàánú ayé mi, 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 máa ṣàánú ayé mi. Ọwọ́ àánú Olúwa máa ṣàánú ayé mi. Ọwọ́ àánú Olúwa máa ṣàánú ayé ọmọ mi. Ọwọ́ àánú Olúwa máa ṣàánú ayé ọkọ mi. Ọwọ́ àánú Olúwa máa ṣàánú mi, máa ṣàánú mi. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ohun wọ̀nyí, ẹ má máa sá fún ẹ̀mí òkùnkùn mọ́. Ẹ̀mí òkùnkùn ló gbọ́dọ̀ sá fún yín. Tó o bá ń sá fún ẹ̀mí òkùnkùn, gbọ́ mi dáadáa ọmọ Ọlọ́run, o ò tí ì mọ Jésù. O ò tí ì nígboyà nínú Jésù. Ẹnìkan sọ fún mi, ó ní bàbá mi kan fẹ́ ṣe ọjọ́ ìbí birthday. Ó ní wọ́n wá ń sọ pé nítorí àwọn gìnìngorì ń bọ̀, rèmí ò ní wà. Mo lé mi Adérẹ̀mí. Èmi Adérẹ̀mí. Àwọn ni wọ́n mọ̀ sá fún mi. Níbo ni wọ́n ti rí ìmọ́lẹ̀ tó sá fún òkùnkùn? Àwọn ni wọ́n mọ̀ sá, èmi ò ní wá kẹ̀. Wọ́n láwọn sọ pé láyé èmi ò ní wá. Ọmọ Ọlọ́run, àwọn ni wọn ò ní dúró mi tí mo wà. Ìjọ tẹ́sù ó bá ṣe wọ́n, mo máa ń sọ fún Ọlọ́run pé Olúwa, ìjọ tẹ́sù ó bá ṣe wọ́n, pàtí tán bá ti invite mi, kán lọ gbé máìkì lé mi lọ́wọ́, tí wọ́n bá wọn. Wọ́n regret pé kí ló dé táwọn wá. Pé kán tiẹ̀ gbé máìkì lé mi lọ́wọ́ pé prophet ó yẹ ẹ wá bá wa gbàdúrà. Èṣù ṣe wọ́n lọ́jọ́ náà. Ọmọ Ọlọ́run, má sá fún ẹ̀mí òkùnkùn mọ́. O ò tí ì ní Jésù tó. O ò tí ì ní Jésù tó. Gbogbo ọ̀nà pátá tó fi lè di alágbára ni Ọlọ́run kọ́ wa lórí òkè àánú ìtúsílẹ̀. Mo fẹ́ kó gbàdúrà. Ẹ̀dá àwọn ènìyàn tó súnmọ́ mi tí ò ṣe é sá fún, tó ń fogun jà mí. Ẹ̀mí mímọ́ ò fi agbára rẹ̀ hàn lórí wọn. Àwọn ẹ̀dá ìkà ènìyàn tó súnmọ́ mi tí ò ṣe é sá fún, tó ń fogun jà mí. Ìwọ ọmọkùnrin gbàdúrà yìí, ẹ̀mí mímọ́ fi ọwọ́ agbára rẹ̀ hàn lórí wọn. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi tó ń fogun jà mí. Arúgbó ọjọ́ fi agbára rẹ̀ hàn lórí wọn. Ọlọ́run Àìsáyà 45 fi agbára rẹ̀ hàn lórí wọn. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi tó fi ogun jà mí. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi tó fi ogun jà ìdílé mi. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi tó fi ogun jà àṣeyọrí mi. Olúwa fogun jà wọ́n. Ẹ̀mí mímọ́ fogun jà wọ́n. Arúgbó ọjọ́ fogun jà wọ́n. Lórúkọ Jésù. Ó yá gbàdúrà, 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 gbàdúrà. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ ọkọ mi. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ aya mi. Tó fi ogun jà mí. Ẹ̀mí mímọ́ ẹ fogun jà wọ́n. Arúgbó ọjọ́ ẹ fogun jà wọ́n. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi nílé bàbá àti ìyá mi. Tó fi ogun jà mí. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi níbi iṣẹ́ mi. Tó fi ogun jà mí. Ẹ̀yin ogun ọ̀run, ẹ fogun jà wọ́n. Ó yẹ ẹ fogun jà wọ́n. Ó yẹ ẹ fogun jà wọ́n. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, lórílẹ̀‐èdè Australia yìí, tó fogun jà mí. Ẹ̀mí mímọ́ o, ẹ fogun jà wọ́n. 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 Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi tó fogun jọmọ mi. Ó yá lórúkọ Jésù. Ó yẹ mọ́ fogun jà wọ́n. 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 Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi tó ní ayé mi lára. Ẹ̀yin ogun ọ̀run, ó yẹ mọ́ ní wọ́n lára. Ó yẹ mọ́ ní wọ́n lára. Ó yẹ mọ́ ní wọ́n lára. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi tó ní ayé mi lára.
lójú oorun lójú àlá ó yẹ máa ní wọn lára. Ẹ̀dá ènìyàn tó súnmọ́ mi tó ní kàlá òdì ó máa ṣẹ nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ fogun jà wọ́n, ó yẹ fogun jà wọ́n, ẹ yẹ fogun jà wọ́n. Ẹ kó idà ogun síta nítorí èmi Adérẹ̀mí, ó yẹ máa fogun jà wọ́n. Ẹ kó idà ogun síta nítorí àwọn ọmọ mi, ó yẹ máa fogun jà wọ́n, ẹ máa fogun jà wọ́n. Ẹ̀dá ènìyàn tó wọnú ilé mi tó ń jáde nínú ilé mi tó tún fogun jà mí, ó yẹ fogun jà wọ́n. Ẹ̀dá ènìyàn tó ń jẹpo mi tó ń jata mi tó tún fogun jà mí, ó yẹ fogun jà wọ́n lórúkọ Jésù. Ó yẹ fogun jà wọ́n, ó yẹ fogun jà wọ́n. Àbí ká pààrọ̀ àdúrà yìí? Ṣé ká pààrọ̀ ẹ̀? Bóyá ó ti le jù, bóyá ká change ẹ̀ sí àdúrà mi. Bóyá ká change ẹ̀ sí àdúrà mi. Ṣé ká change ẹ̀ sí àdúrà mi? A ní change ẹ̀ sí àdúrà mi o. Ìwọ tó o bá fẹ́ gbà ni kó o lọ sùn. Mo fẹ́ kó o pariwo àjèjì ogun tí mò ń jà. Tọkàn tó lòun ò ní fi ayé mi sílẹ̀. Ẹ̀yin ogun ọ̀run ẹ bẹ̀rẹ̀ sí fogun jà wọ́n. Àwọn àjèjì ogun tí mò ń jà. Àwọn àjèjì ẹ̀mí ogun tí mò ń jà. Lójú àlá lójú ayé. Ó yẹ máa fogun jà wọ́n. Lórúkọ Jésù. Àwọn àjèjì ogun ilé bàbá mi. Àwọn àjèjì ogun ilé ìyá mi. Àwọn àjèjì ogun ilé ọkọ mi. Àwọn àjèjì ogun ilé aya mi tó fogun jà mí. Ó lórúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa fogun jà wọ́n. Ó yẹ máa fogun jà wọ́n. Àwọn àjèjì ogun lórílẹ̀-èdè Australia. Àwọn àjèjì ogun lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àjèjì ogun lórí gúbẹ́rẹ̀ àgbáyé. Ó yá yẹ́yẹ́ lórúkọ Jésù. Ó yẹ máa fogun jà wọ́n. 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 Àwọn àjèjì ogun tí mò ń jà nínú ilé bàbá mi. Àwọn àjèjì ogun tí mò ń jà nínú ilé ìyá mi. Ẹ̀yin ogun ọ̀run ẹ máa fogun jà wọ́n. Àwọn àjèjì ogun nínú ilé ọkọ mi, nínú ilé aya mi, láàrin àwọn ọ̀rẹ́ lórílẹ̀-èdè Australia yìí. Ó yẹ máa fogun jà wọ́n. Ẹ máa fogun jà wọ́n nítorí ìránṣẹ́ rẹ. Ó yẹ máa fogun jà wọ́n nítorí àwọn ọmọ mi. Ó yẹ máa fogun jà wọ́n lórúkọ Jésù. Ó yẹ máa fogun jà wọ́n níbi iṣẹ́ mi. Àwọn àjèjì ogun níbi iṣẹ́ mi. Olúwa máa fogun jà wọ́n. Olúwa máa fogun jà wọ́n. Olúwa máa fogun jà wọ́n. Àwọn àjèjì ogun tó fogun jà ọ̀run fogun jà wọ́n. Ọ̀run fogun jà wọ́n. Ọ̀run fogun jà wọ́n. Ọ̀run fogun jà wọ́n. Àwọn àjèjì ogun yẹ́yẹ́yẹ́ máa gbà máa gbà máa gbà máa gbà máa gbà. Olúwa máa fogun jà wọ́n. Àwọn àjèjì ẹ̀mí tó fogun jà ọ́. Olúwa fogun jà wọ́n. 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 Ẹ gbàdúrà. Ẹ ké pe Jésù. Ẹ ké pe àwọn àjèjì ogun tẹ́ ń jà lórí ọmọ ó ti tó gẹ́. Àwọn àjèjì ogun tẹ́ ń jà lórí ọkọ ó ti tó gẹ́. Àwọn àjèjì ogun tẹ́ ń jà lórí iṣẹ́ yín ó ti tó gẹ́. Ẹ pe Jésù olùgbàlà. Gbà mí olùgbàlà lọ́wọ́ gbogbo àjèjì ogun tí mò ń jà lórílẹ̀-èdè Australia yìí. Olúwa gbà mí. Lórílẹ̀-èdè Nàìjíríà. Olúwa gbà mí. Lórí gúbẹ́rẹ̀ àgbáyé. Olúwa gbà mí. Àwọn àjèjì ogun tí mò ń jà káàkiri àgbáyé. Ẹ̀mí mọ́ yá gbà mí. Ayérayé ẹ gbà mí. Ọba àwọn ọba ẹ gbà mí. Ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà. Àwọn àjèjì ogun tí mò ń jà lórílẹ̀-èdè àgbáyé yìí. Ó yá lórúkọ Jésù. Ó yá ẹ gbà mí. Ẹ̀mí mọ́ ẹ gbà mí lọ́wọ́ gbogbo àjèjì ogun tójú àlá lórúkọ Jésù tójú ayé. Ó yá ẹ gbà mí. Ó yá ẹ gbà mí. Ó yá ẹ gbà mí. Ó yá ẹ gbàdúrà ẹ gbàdúrà. Àjèjì ogun kì í ṣe tó dára. Ogun tó ń jà tó mọ̀. Ẹni tó ní ọ lára tó dá mọ̀. Ẹni tó ní ọ lára tó mọ̀. Ó ṣeéṣe kó máa bá ọ rẹ́rìn. Ó ṣeéṣe kó máa wá nù ilé rẹ. Ó ṣeéṣe kó máa bá ọ jáde kó máa bá ọ wọlé. Òun ló sì ní ọ lára. Ọwọ́ àìmọ̀, ọwọ́ àìrí tó ní mi lára. Àjèjì ogun ni. Olúwa ẹ gbógun tì. Olúwa ẹ gbógun tì. Olúwa ẹ gbógun tì. Olúwa ẹ gbógun tì. Ó yẹ gbàdúrà yìí o. Ọmọ Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ ké pe Jésù Kristi. Alágbára òkùnkùn tó ń fi kú lépa mi. Olúwa má jẹ́ kó rí òpin ọdún yìí. Alágbára òkùnkùn tó fi kú lépa mi. Má jẹ́ kó rí òpin oṣù yìí Olúwa. Alágbára òkùnkùn tó fi kú lépa mi pé wọ́n fi kú yanjú ọ̀rọ̀ mi. Ẹ̀mí mímọ́ o. Má jẹ́ kó rí òpin ọdún yìí.
má jẹ́ kó rọ́pin oṣù lórúkọ Jésù. Ó yẹ gbàdúrà mọ̀mọ́. Alágbára òkùnkùn tó fi kú lépa ọmọ mi, alágbára òkùnkùn tó fi kú lépa aya mi, alágbára òkùnkùn tó fi kú lépa ọkọ mi, má jẹ́ ó rọ́pin ọdún yìí, má jẹ́ ó rọ́pin oṣù yìí, má jẹ́ ó rọ́pin oṣù yìí, má jẹ́ ó rọ́pin ọdún yìí lórúkọ Jésù. Alágbára òkùnkùn tó fi kú lépa mi, má jẹ́ ó rọ́pin ọdún yìí ní orúkọ Jésù. Má jẹ́ ó rọ́pin ọdún yìí, má jẹ́ ó rọ́pin ọdún yìí, má jẹ́ ó rọ́pin ọdún yìí. Alágbára òkùnkùn tó fi kú lépa mi nítorí iṣẹ́ mi, nítorí ògo mi, nítorí ìyanu mi, Olúwa má jẹ́ ó rọ́pin ọdún yìí, má jẹ́ ó rọ́pin ọdún yìí, má jẹ́ ó rọ́pin ọdún yìí, má jẹ́ ó rọ́pin ọdún yìí. Alágbára òkùnkùn tó lọ́wọ́ fi kú sí mi lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, Olúwa má jẹ́ ó rọ́pin ọdún yìí, má jẹ́ ó rọ́pin ọdún yìí, má jẹ́ ó rọ́pin ọdún yìí, má jẹ́ ó rọ́pin ọdún yìí ní orúkọ Jésù. Má jẹ́ ó rọ́pin ọdún yìí, má jẹ́ ó rọ́pin ọdún yìí ní orúkọ Jésù. Alágbára òkùnkùn tó fi kú lépa mi, Olúwa lójú oorun lójú àlá, alágbára òkùnkùn tó lọ́wọ́ jẹ́ kọ́dọ̀ òpin mọ́ mi lórúkọ Jésù. Má jẹ́ ó rọ́pin oṣù, má jẹ́ ó rọ́pin oṣù, má jẹ́ ó rọ́pin oṣù, má jẹ́ ó rọ́pin oṣù ní orúkọ Jésù. Ẹ gbàdúrà dáadáa mọ̀mọ́. Ẹ gbàdúrà yìí o. Ẹ̀tọ́ mi tí mo mọ̀, ẹ̀tọ́ mi èyí tí mi ò mọ̀, lọ́wọ́ ẹni tí mo mọ̀, lọ́wọ́ ẹni tí mi ò mọ̀, Olúwa fi iná gbà á fún mi. Ẹ̀tọ́ mi tí mo mọ̀, èyí tí mi ò mọ̀, lọ́wọ́ ẹni tí mo mọ̀, lọ́wọ́ ẹni tí mi ò mọ̀, Olúwa fi iná gbà á fún mi. 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 Ẹ̀tọ́ mi lọ́wọ́ ẹni tí mo mọ̀ àtẹni tí mi ò mọ̀, Olúwa fi iná gbà á fún mi lórúkọ Jésù. Ó yá fi iná gbà á fún mi. Ó yá fi iná gbà á fún mi. Ẹ̀tọ́ mi lọ́wọ́ ẹni tí mo mọ̀, lọ́wọ́ ẹni tí mi ò mọ̀, lórúkọ Jésù. Olúwa fi iná gbà á fún mi lọ́wọ́ ẹni tí mo mọ̀, lọ́wọ́ ẹni tí mi ò mọ̀, lọ́wọ́ èyí tí mo mọ̀, lọ́wọ́ èyí tí mi ò mọ̀. Ó yá fi iná gbà á. Ó yá fi iná gbà á. Gbogbo ẹ̀tọ́ mi lọ́wọ́ àwọn òkùnkùn, ó yá tí mo mọ̀ àti tí mi ò mọ̀, ó yá máa fi iná gbà á. Ó yá máa fi iná gbà á. Ó yá máa fi iná gbà á. Ó mọ̀ ìtumọ̀ àdúrà yìí tàbí èsì pé kára ó máa ní wọn, kí ni ó máa jó wọn, kí ni ẹ̀mí máa ní wọn lára, kó máa ní ọmọ wọn lára, kó máa níran wọn lára títí wọn fi dá ẹ̀tọ́ rẹ padà. Wọn ò gbọ́dọ̀ nísinmi. Ẹ pariwo Ọlọ́run Àìsáyà 45, ẹ̀tọ́ mi lọ́wọ́ ẹni tí mo mọ̀, lọ́wọ́ ẹni tí mi ò mọ̀, Olúwa fi iná gbà á. Ọlọ́run Àìsáyà 45, ó yẹ lọ fi iná gbà á. 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 Ẹ̀tọ́ mi lọ́wọ́ ẹni tí mo mọ̀, lọ́wọ́ ẹni tí mi ò mọ̀, Ọlọ́run Àìsáyà 45, ó yẹ lọ gbà á fún mi. Ẹ lọ fi iná 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 gbà á fún mi ní orúkọ Jésù Olúwa wa, àmín. Mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà yìí. Mo fẹ́ kẹ́ ẹ ké pe Ọlọ́run. Ẹni tí mo fi orí ṣe fún, tí mo fi ara ṣiṣẹ́ fún, tó wá jẹ́ olóńfogun jà mí, Olúwa jẹ́ kó gbàdájọ́ ikú lónìí. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹni tẹ́ ń ṣe yẹ́sà yẹ́sùn máa yẹ tẹ́ ń rábàbà rábọ́bọ́, òun náà ló tó ń fogun jà yín níbi iṣẹ́. Tó bá kọ̀ tí ò jáwọ́, ẹ̀yin ogun ọ̀run ẹ jẹ́ kó gba idà ikú. Ẹni tẹ́ ń ṣe ẹ̀lẹ́mà ẹ̀lẹ́dádì, náà wọ́n tó ń fogun jà yín. Olúwa bó bá kọ̀ tí ò jáwọ́, Olúwa jẹ́ kó gba idà ikú. Ẹ pariwo, ìwọ ìyá tó ń fogun ikú jà mí láàmú, ìwọ ìyá tó ń fogun jà mí, ìwọ bàbá tó ń fogun jà mí, ìwọ ìyá tó ń fi kú lé mi kiri, ìwọ bàbá tó ń fi kú lé mi kiri, ó yá gba idà ikú lórúkọ Jésù. Àbí báwo lògo Ọlọ́run ṣe fẹ́ farahàn nígbà tó bá ń fi ikú lé ọ kiri, nígbà tó bá ń fi ogun lé ọ kiri, báwo lògo Ọlọ́run ṣe fẹ́ farahàn? Ẹ pariwo, ó yá gba idà ikú lórúkọ Jésù. Gbogbo ẹ̀dá tí mo fara ṣiṣẹ́ fún, tí mo fi ẹ̀mí ṣiṣẹ́ fún, tó tún fi kú lé mi kiri, ó yá lórúkọ Jésù, ó yá gba idà ikú, ó yá gba idà ikú lórílẹ̀-èdè Australia yìí, ẹ máa gba idà ikú lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ máa gba idà ikú lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ẹ máa gba idà ikú lórúkọ Jésù. Ọmọ Ọlọ́run, mo fẹ́ kó o gbàdúrà yìí. Lọ sórí ìkúnlẹ̀ rẹ, lọ sórí eékún rẹ, bójú orí ìkúnlẹ̀, bójú orí ìdọ̀bálẹ̀ ni,
lọ síbẹ̀ báyìí, mo fẹ́ kó o gbàdúrà yìí lórí ìkúnlẹ̀. Ìwọ tó o bá lè kúnlẹ̀, ìwọ ẹ̀bẹ̀ ni mo fẹ́ kó o bí Ọlọ́run, kí Ọlọ́run káàánú kúrò lórí wọn, kó ṣe kí ni o, kó káàánú kúrò lórí wọn. Ó pariwo, Ọlọ́run o, níbo ni Ọlọ́run Èlíjà wà? Dá ohùn orúkọ rẹ nínú ogun tí mò ń là kọjá. Olúwa Ọlọ́run Èlíjà, fi ọwọ́ agbára rẹ rìn kọjá lórí ogun tí mò ń là kọjá. Lórúkọ Jésù, Ọlọ́run Èlíjà, jẹ́wọ́ ara rẹ lórí ogun tí mò ń là kọjá. Lórúkọ Jésù, ogun ilé bàbá àti ìyá mi tí mò ń là kọjá, ogun ibi iṣẹ́ mi tí mò ń là kọjá, ogun ilé ọkọ mi tí mò ń là kọjá, Ọlọ́run Èlíjà, ó yá labẹ̀ kọjá lónìí. Ọlọ́run Èlíjà, ó yá labẹ̀ kọjá. Ọlọ́run Èlíjà, ó yá finá labẹ̀ kọjá. Lórúkọ Jésù, Ọlọ́run Èlíjà, labẹ̀ kọjá lónìí lórúkọ Jésù. Ó yẹ gbàdúrà lórí ogun tí mò ń là kọjá, ogun tí mo mọ̀ tí mi ò mọ̀, ogun tó ń fara ni mí, ogun tó ń fara ni iṣẹ́ mi. Ọlọ́run Èlíjà, ó yẹ finá labẹ̀ kọjá, ó yẹ finá labẹ̀ kọjá, ó yẹ finá labẹ̀ kọjá. Ó yẹ pariwo, ohun rere tó ń pa mí láyọ̀ lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, má jẹ́ kó pa mí lẹ́kún. Gbogbo àwọn tó ní yóò pa mí lẹ́kún, Olúwa ṣèdájọ́ wọn. Olúwa káàánú rẹ̀ kúrò lórí wọn lórúkọ Jésù. Gbogbo tó ń pa mí láyọ̀ lórúkọ Jésù, lórí ọkọ mi, lórí ọmọ mi, lórí aya mi, kò gbọdọ̀ pa mí lẹ́kún lórúkọ Jésù. Gbogbo tó ń pa mí láyọ̀ lórí iṣẹ́ mi lórúkọ Jésù, kò gbọdọ̀ pa mí lẹ́kún. Ó yẹ pé Jésù Kristi ní ìgbà mẹ́ta. Ibi rere tó yẹ kí n dé, tí ogun ò jẹ́ kí n débẹ̀, àánú gbé mi débẹ̀ lónìí. Àṣẹ Ọlọ́run gbé mi débẹ̀. Ibi rere tó yẹ kí ayé mi dé, ibi rere tó yẹ kí ọkọ mi dé, ibi rere tó yẹ kí aya mi dé, ibi rere tó yẹ kí àwọn ọmọ mi dé, tí ogun ò jẹ́ kí n débẹ̀, lórúkọ Jésù. Àánú Ọlọ́run ó yá gbé mi débẹ̀, ó yá gbé mi débẹ̀. Ibi rere tó yẹ kí n dé, tí ogun ilé bàbá ò jẹ́ n débẹ̀, ibi rere tó yẹ kí n dé, tí ogun ilé ìyá ò jẹ́ n débẹ̀, àánú Olúwa ó yá gbé mi débẹ̀ lórúkọ Jésù. Ó yá gbé mi débẹ̀, àánú Olúwa ó yá gbé mi débẹ̀. Ó yá gbàdúrà, Olúwa, ibi gíga tó yẹ kí n dé, tí àwọn òkùnkùn ò jẹ́ kí n débẹ̀, àṣẹ ọ̀run o, ẹ gbé mi débẹ̀. Àṣẹ ọ̀run o, ẹ gbé mi débẹ̀. Ibi gíga tó yẹ kí n dé, tí ogun ò jẹ́ kí n débẹ̀, tí àwọn ìkà ò jẹ́ kí n débẹ̀, àṣẹ ọ̀run o, ó yẹ gbé mi débẹ̀, 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 ó yẹ gbé mi débẹ̀. Ó yá pariwo, Jésù, ìwọ orí mi o, gbọ́rọ̀ Olúwa, gbé mi kúrò láàrin àwọn orí tó ń jìyà lórúkọ Jésù. Gbé mi kúrò láàrin àwọn orí tó ń ráre. Ìwọ ìṣẹ̀dá mi o, gbé mi kúrò láàrin àwọn ìṣẹ̀dá tó ń jìyà. Gbé mi kúrò láàrin àwọn ìṣẹ̀dá tó ń jagun. Gbé mi kúrò láàrin àwọn ìṣẹ̀dá tó ń ráre lórúkọ Jésù. Ẹ pariwo, bàbá mi o, nínú ìpàdé òkùnkùn tí àwọn ìkà ti ń da ògo mi lóró, Olúwa dìde, fi iná àti àrá tú wọn ká lórúkọ Jésù.
nínú ìpàdé ìkà tí àwọn òkùnkùn ti ń dájọ́ ìkà fún mi. Olúwa lórúkọ Jésù Kristi fi iná àti àrá tú wọn ká. Olúwa fi 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 iná àti àrá tú wọn ká. Ẹ pariwo, bàbá mi o, ògo ayé mi, ẹ̀dá ènìyàn tó ní ògo ayé mi lára, ẹ̀yin ogun ọ̀run o, ẹ sì lọ síbojì lórúkọ Jésù. Ẹ̀dá ìkà ènìyàn tó ní ayé mi lára, tó ní ògo mi lára, lórúkọ Jésù, ẹ tì í lọ síbojì. Ó yẹ ẹ tì í lọ síbojì, ẹ rán lọ síbojì. Ẹ̀dá ìkà ènìyàn tó ní ògo mi ò ní farahàn, tó ní ògo Ọlọ́run ò ní farahàn nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run o, ẹ sì lọ síbojì. Ó yá lórúkọ Jésù, ẹ gbàdúrà. Ẹ pariwo, gbogbo ìpinnu ọ̀tá láti ṣí mi lọ́wọ́ níbi ire, Olúwa sọ di asán. Gbogbo ìpinnu ọ̀tá láti ṣí mi lọ́wọ́ níbi ire, orúkọ Jésù, ẹ̀mí mẹ́ sọ dasán. Gbogbo ìpinnu ọ̀tá láti ṣí mi lọ́wọ́ níbi ìṣerere, lórúkọ Jésù, ó yẹ ẹ sọ dasán. 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 Gbogbo ìpinnu ọ̀tá láti ṣí mi lọ́wọ́ níbi ìṣerere mi, láti ṣí ọkọ mi lọ́wọ́, láti ṣí àwọn ọmọ mi lọ́wọ́, lórúkọ Jésù, ó yẹ ẹ máa sọ dasán. Ó yẹ ẹ máa sọ dasán. Ọlọ́run Àìsáyà 45, gbogbo ìpinnu ọ̀tá láti ṣí mi lọ́wọ́ níbi ìṣerere, lórúkọ Jésù Kristi, ó yẹ ẹ sọ dasán. Ó yẹ ẹ gbàdúrà. Ó yẹ ẹ gbàdúrà. Ó yẹ ẹ gbàdúrà. Ẹ sọ dasán. Ẹ sọ dasán lórúkọ Jésù. Gbogbo ìpinnu wọn, ó yẹ ẹ máa sọ dasán. Ó yẹ ẹ máa sọ dasán. Ó yẹ ẹ máa sọ dasán ní orúkọ Jésù. Ó yẹ ẹ gbàdúrà. Ẹ gbàdúrà. Ẹ ké pe Ọlọ́run, ẹ gbàdúrà. Gbogbo ìpinnu ọ̀tá láti ṣí mi lọ́wọ́ níbi ìṣerere mi, Olúwa, ó yẹ ẹ sọ dasán. Ó yẹ ẹ sọ dasán. Gbogbo ìpinnu ọ̀tá láti fa ọkọ mi sẹ́yìn nínú ọdún yìí, lórúkọ Jésù Kristi, ó yẹ ẹ sọ di asán. Ẹ sọ ìpinnu wọn di asán lórúkọ Jésù. Ó yẹ ẹ gbàdúrà o. Ẹ gbàdúrà. Ẹ gbàdúrà. Ẹ gbàdúrà. Gbogbo ìpinnu wọn, ẹ sọ dasán o. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀. Gbogbo ẹ̀dùn ọkàn wa, gbogbo ẹ̀dùn ọkàn wa, ó yẹ bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ. Ẹ bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ. Gbogbo ẹ̀dùn ọkàn yín, ẹ máa bá Ọlọ́run sọ báyìí. Ohun gbogbo tí ẹ fẹ́ kí Ọlọ́run ṣe, lórúkọ Jésù Kristi, ẹ̀mí mọ́ kó máa ṣe fún yín. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ bá tóbi jù sọ̀rọ̀. Ẹ sọ ẹ̀dùn ọkàn yín fún Ọlọ́run. Kí Olúwa kó sọ ẹ̀dùn ọkàn yín di ayọ̀. Gbogbo ẹ̀dùn ọkàn wa, ọ̀run kó sọ di ayọ̀. Ẹ sọ fọ́lọ́run, gbogbo ohun tó ń lé ire kúrò lójú ọ̀nà mi, Olúwa fi ikú òjijì pa wọ́n. Gbogbo ohun tó ń lé ire dànù lójú ọ̀nà mi, Olúwa fi ikú òjijì pa wọ́n. Láti òní lọ, ìrìn àjò ayé mi ò gbọ́dọ̀ rin ìrìn àjò asán mọ́. Mi ò gbọ́dọ̀ rin ìrìn àjò asán mọ́ nínú ayé yìí. Lórúkọ Jésù. Ẹ jẹ́ á sọ fún Olúwa, ìrìn àjò tí ògo Ọlọ́run ó fi máa farahàn nínú ayé mi, nínú ayé ọkọ mi, nínú ayé aya mi, jẹ́ ká bẹ̀rẹ̀ sí rìn. Jẹ́ ká bẹ̀rẹ̀ sí rìn. Ìrìn àjò tí ayé ó fi máa wá Ọlọ́run tá à ń sìn pé àwọn náà fẹ́ sìn, jẹ́ kó farahàn lónìí.
ìrìn àjò tí a yóò fi mọ Ọlọ́run tí a ń sìn lórúkọ Jésù Kristi yóò bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé wa, nínú ayé àwọn ọmọ wa yóò bẹ̀rẹ̀ sí farahàn, lórí iṣẹ́ wa yóò bẹ̀rẹ̀ sí farahàn lórúkọ Jésù. Ọlọ́run ìpè Isaiah 5 fi ara rẹ hàn lórí àwọn ènìyàn yìí, bẹ̀rẹ̀ sí fi ògo rẹ hàn. Gbogbo àwọn tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, Olúwa bẹ̀rẹ̀ sí fi ògo rẹ hàn. Ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí fi ògo rẹ hàn. Gbogbo àwọn tó ń sìn ọ́ bó ti tọ́ àti bó ti yẹ yìí, Olúwa bẹ̀rẹ̀ sí fi ògo rẹ hàn. Àkókò rèé, Olúwa bẹ̀rẹ̀ sí fi ògo rẹ hàn. Olúwa bẹ̀rẹ̀ sí gbé wọn ga. Àtọkùnrin àtobìnrin, ẹ̀mí máa gbé wọn ga. Ayérayé máa gbé wọn ga. Ọba àwọn ọba máa gbé wọn ga. Gbogbo ọkùnrin tó wà lábẹ́ òun yìí, Olúwa gbé wọn ga. Gbogbo obìnrin tó wà lábẹ́ òun yìí, Olúwa gbé wọn ga. Arúgbó ọjọ́ gbé wọn ga. Jẹ́ kí ògo rẹ̀ ó farahàn nínú ayé wọn. Nínú oṣù yìí, nínú ọdún yìí, jẹ́ kí ògo rẹ̀ ó farahàn. Ẹ̀mí mọ́ jẹ́ kí ògo rẹ̀ ó farahàn. Olúwa, nínú àwọn orin ayọ̀, orin ọpẹ́ nínú ọdún yìí, jẹ́ kí wọ́n bá wọn kọ. Jẹ́ kí wọ́n bá wọn kọ orin ayọ̀. Jẹ́ kí wọ́n bá wọn kọ orin ọpẹ́. Gbogbo ẹ̀dá tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, Olúwa Ọlọ́run ọ̀gá ògo, jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí kọ orin ayọ̀. Jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí kọ orin ọpẹ́. Jẹ́ kí ọ̀nà kó lọ là fún wọn o. Lórúkọ Jésù, ọ̀nà kó máa là fún yín. Lórúkọ Jésù, gbogbo àwọn tó ń halẹ̀ mọ́ yín, gbogbo àwọn tó ń ní yín lára, ọ̀run fi wọ́n sínú ìdè. Lórúkọ Jésù, gbogbo àwọn tó ń pọ́n yín lójú, ọ̀run fi wọ́n sínú ìdè. Gbogbo àwọn tó ń ní yín lára, ọ̀gá ògo fi wọ́n sínú ìdè. Lórúkọ Jésù, gbogbo àwọn tó ní kò ní ṣeé ṣe, lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ọ̀run fi wọ́n sínú ìdè. Gbogbo àwọn tí Ọlọ́run ń lò fún yín, ọ̀run ró wọn ní agbára. Lórúkọ Jésù, gbogbo àwọn aláàánú tó ń lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí, ẹ̀mí mọ́ bá mi ró wọn ní agbára. Ayérayé bá mi ró wọn ní agbára. Gbogbo àwọn aláàánú tí ò jẹ́ kí ojú ó tì mí lórí iṣẹ́ ìránṣẹ́ yìí, ó lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, máa ró wọn ní agbára. Lórúkọ Jésù, Ọlọ́run Isaiah 5, máa ró wọn ní agbára. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, máa ró wọn ní agbára. Mo ní gbogbo ènìyàn tó ń lò fún mi lórí iṣẹ́ ìránṣẹ́ yìí, lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, máa ró wọn ní agbára. Máa ró wọn ní agbára. Agbára tó la ọ̀nà, agbára tó fi ògo Ọlọ́run hàn. Ó yá ẹ̀mí mọ́ ẹ ró wọn ní agbára yìí. Ó yá ẹ ró wọn ní agbára yìí. Ogun tó jà lórí iṣẹ́ wọn ó tó gẹ́. Gbogbo tó ní wọ́n lára, ọ̀run ó yá lọ fi wọ́n sínú ìdè. Ayérayé lọ fi wọ́n sínú ìdè. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, gbogbo tó ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́, ó yá nípasẹ̀ owó, àbí nípasẹ̀ ọgbọ́n orí, àbí nípasẹ̀ àdúrà, lórúkọ Olú Ọlọ́run àwọn ọmọ ogun, ó yá ràn wọ́n lọ́wọ́. Dìde ìrànlọ́wọ́ fún wọn lórúkọ Jésù. Dìde ìrànlọ́wọ́ fún wọn. Ìwọ lolùrànlọ́wọ́. Nígbà tí ewúrẹ́ bá ń bí tiẹ̀, kò sí dókítà, kò sí nọ́ọ̀sì o. Gbogbo ẹ̀dá tó wà lábẹ́ òwì, ìwọ tó ń dìde ìrànlọ́wọ́ fún ewúrẹ́ ní àkókò tó ń rọbí, ó yá dìde ìrànlọ́wọ́ fún wọn lórúkọ Jésù. Ó yá dìde ìrànlọ́wọ́ fún wọn lórúkọ Jésù. Ó yá dìde ìrànlọ́wọ́ fún wọn. Gbogbo tó ń wá iṣẹ́, ọ̀nà kó lọ là fún yín o ní orúkọ Jésù Kristi. Gbogbo àwọn tó ń wá iṣẹ́, ọ̀nà kó là fún yín. Gbogbo àwọn tó ń ṣe òwò, ọ̀nà kó là fún yín o. Ó yá lórúkọ Jésù. Ó yá lọ di ńlá. Ó yá lọ di ńlá. Tá a bá rí ẹnikẹ́ni tó lòun ó di àdúrà òní lọ́wọ́, lórúkọ Jésù irú ẹ̀dá bẹ́ẹ̀, ó yá Ọlọ́run ọ̀gá ògo, ẹ fi kú yanjú ẹ̀. Ẹ ló da ikú lórí wọn. Tá a bá rí ẹnikẹ́ni tó lòun ó ta ọfà oró, lórúkọ Jésù jẹ́ kó borí ara ẹ̀ gbé.
lórúkọ Jésù. Gbogbo àwọn tẹ́ ẹ ràn lọ́wọ́ tó tún kọjú ogun tì yín, ọ̀run kó kọjú ogun tì wọ́n lórúkọ Jésù Kristi. Mo béèrè fún àmì Ọlọ́run Isaiah 5, àmì tó ń borí ogun, àmì àánú kó máa bá yín lọ lórúkọ Jésù, kó máa bá yín lọ. Àmì mọ́fọwọ́ kàn ọmọ Ọlọ́run ni kó máa bá yín lọ lórúkọ Jésù. Àmì ìtúsílẹ̀, àmì ìyanu, àmì àánú kó máa bá yín lọ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ atóbi jù. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ bàbá. Ó ṣé o, ó ṣé o, Ọlọ́run ó ṣé o, ibi tó mú wa dé lónìí. Ó ṣé o, ibi tó tún mú wa lọ. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìyanu. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá. Ẹ dúpẹ́ lọ́wọ́ atóbi jù fún ìṣẹ́gun tòní, fún àánú tí a rí gbà lónìí. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó ṣé o. Ẹ jẹ́ ká dúpẹ́ pé ó ṣé o. Ẹ jẹ́ ká dúpẹ́ pé ó ṣé o. Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ dúpẹ́ fún ìtúsílẹ̀ tòní, fún àánú tí a rí gbà. Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó ṣe. Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó ṣe. Ẹ dúpẹ́ kó ṣe. Ẹ dúpẹ́ kó ṣe. Ẹ dúpẹ́, ẹ dúpẹ́, ẹ dúpẹ́, ẹ dúpẹ́. Àdàbí àdá. Àdàbí àdá. Àdàbí àdá. Àdàbí àdá. Ẹni tó bá robi sí mi, àdàbí àdá. Ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá tó ṣe. Ẹ dúpẹ́ lọ́wọ́ atóbijù kó ṣe, nítorí pé ó ti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa lónìí. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọba tó lànà nígbà tí ọ̀tá rò pé àwọn dí ọ̀nà. Ọba tó tú àṣírí wọn. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá. Ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká yìí kó ṣe. Ní orúkọ Jésù Kristi, ẹ̀mí mọ́ kó tẹ́wọ́ gba ọpẹ́ wa. Arúgbó ọjọ́ kó tẹ́wọ́ gba ìyìn wa. Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, gbogbo ibi tí a ti béèrè lónìí lórúkọ Jésù, ọ̀run kó dá wa lóhùn. Kí á rẹ́rìn ayọ̀, ká kọrin ọpẹ́. Ní ìkẹyìn, ká yin Ọlọ́run lógo. Ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àṣeyọrí àdúrà tí òní. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún gbogbo tí ó ṣe nínú ayé wa. Lórúkọ Jésù Kristi, ìwàláàyè rẹ̀ àti àánú rẹ̀ kò ní kúrò nínú ayé wa. Ẹ má jà ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ, àti ọkọ àti ìyàwó, Sátánì lè máa gbé ìṣe rẹ̀ dé. Ẹ ní sùúrù. Lórúkọ Jésù, ọ̀run yóò gbé wa borí gbogbo ogun. Lórúkọ Jésù, ọ̀run yóò dìde ìrànlọ́wọ́ fún wa. Ẹ jẹ́ ká máa gbáradì fún àdúrà wa tí ó ń bọ̀ lọ́nà. Lórúkọ Jésù, ẹ̀yin náà invite àwọn ènìyàn yín. Ẹ sọ fún wọn, àdúrà ló ń gbà, agbára kọ́. Kí wọ́n darapọ̀ mọ́ wa, ká jọ ké pe Olúwa. Ọlọ́run tó ń sọ ọ̀rọ̀ Hánà di ayọ̀ yóò sọ ọ̀rọ̀ tiyín náà dayọ̀. Lórúkọ Jésù, Ọlọ́run tó yí ayé Jábésì padà yóò yí ayé yín padà, yóò yí ayé àwọn ọmọ wa padà, yóò yí ayé wa padà ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kí gbogbo wa náà padà ká tún lọ ronú jinlẹ̀ pé Olúwa, renew my mind, renew the spirit of my mind. The spirit of my mind ó lè máa doubt agbára Ọlọ́run. Bó bá sì ti ń doubt agbára Ọlọ́run, ògo Ọlọ́run ò lè fara hàn. Olúwa kó renew ẹ̀ fún wa, kí àwa náà lè ní ìgboyà nínú Olúwa, ká lè ní ìgboyà nínú Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ mọ́ gbàdúrà yìí síwájú sí pé Olúwa, I want you to renew the spirit of my mind. I want you to renew it. Lórúkọ Jésù, ọ̀run yóò sì renew ẹ̀. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mọ́, a ó rí ojú rere Ọlọ́run, a ó rí àánú gbà ní orúkọ Jésù Kristi. Àdúrà wa bó ṣe máa ń wáyé ní ọjọ́ Monday aago 10 alẹ́ Nigerian time. Ọjọ́ Wednesday àdúrà àánú aago 2 ọ̀sán Nigerian time. Ọjọ́ Friday aago 10 Nigerian time.
yóò dára fún wa lórúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá a gbé nísinsìnyí àti títí láéláé. Àmín. Ẹ̀yin tí ẹ wà lórí group, ẹ má bínú pé lánàá a ò ní lè gba àdúrà wa. Ẹ má bínú, mo bísí gan díẹ̀ lánàá. Ẹ má bínú pé a lè gba àdúrà wa ní àná. Lágbára Ọlọ́run kò ní sí ìdíwọ́ àti ìdènà ní ọjọ́ Friday tó ń bọ̀. Yóò dára fún wa lórúkọ Jésù Kristi. A ó sì rí àánú gbà. Gúrùpù tí ẹ̀yin tẹ́ wà ní Kuwait tàbí Kútọ́nù, ẹ̀yin ni mò ń sọ. Ẹ̀yin gúrùpù kejì, mo rí ó dà pé gúrùpù 3 ló wà. Mo rí pé àwọn kan náà organize àdúrà láàrin ara wọn. Lórúkọ Jésù, ọ̀run yóò máa gbọ́ àdúrà yín. Lórúkọ Jésù Kristi, gbogbo tí ẹ bá ń béèrè, ọ̀run yóò máa dá yín lóhùn lórúkọ Jésù. Ẹ ó sì máa rí ọwọ́ Ọlọ́run ní òtítọ́ àti òdodo. Àmín àti agbára Ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀ lórúkọ Jésù. Yóò dára fún wa o. Ó dàárọ̀. Mẹ́ṣákì àtàbẹ́tì ní kò nínú iná, Ọlọ́run Dáníẹ́lì nínú ihò kìnìún, Ọlọ́run mi. Àrímí ní àfàyà náà máa ń ẹ̀ka, ìtútù mi ní ìbàdàn máa ń ẹ̀ka, rúmi ní àfàyà. Ọlọ́run mímọ́, Ọlọ́run mímọ́, Ọlọ́run mímọ́, Ọlọ́run pípé, Ọlọ́run títọ́, Ọlọ́run tító, Ọlọ́run dídùn.